Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Mo fẹ́ ká jọ ro èrò, máa gbé ẹ̀rí wá, but mo tí mo kàn fi bẹ̀ yín ni pé nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn, tí bàbá Ọ̀ọ̀nìfẹ̀ bá ti sọ̀rọ̀ yẹn, as èrò rẹ̀ àti tó ṣẹlẹ̀ láàrin bàbá Ọ̀ọ̀nìfẹ̀ àti olóyè Sunday Igboho ní oṣù mélòó sẹ́yìn nípa pé àwọn nǹkan líǹkì voice meeting tí wọ́n ṣe, tí wọ́n líǹkì ẹ̀ síta tó di ìjà láàrin wọn, tí gbogbo wa dẹ̀ dìde láti sọ pé bó jẹ́ pàwá gan lagídí tó, a sì ní pé kí bàbá lórí ọ̀rọ̀ yẹn kan fi èjẹ́nú pé ìbínú ló fà á. And then olóyè Sunday Igboho tún padà jáde, ó dọ̀bálẹ̀ lójú gbogbo aráyé, ó ní kí Ọ̀ọ̀nìfẹ̀ kí wọ́n má bínú, wọ́n dẹ̀ láwọn ti settle ẹ̀. Àsí ọ̀rọ̀ yẹn ó sì wà nínú Ọ̀ọ̀nìfẹ̀. Nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ìgbà mìíràn èèyàn máa ń dáríjì ọmọnìkejì ẹ̀, kò sí bí ẹ̀dá ṣe lè lóòtítọ́ àfi kẹ́wọ́ lẹ fi kẹ́wọ́, ṣùgbọ́n ẹ mọ̀ọ́mọ̀ dúró di ọjọ́ yìí, kì í ṣe ẹ̀yin nìkan o, kì í ṣe ẹ̀yin nìkan, torí tí ẹ bá ní torí pé olóyè Sunday Igboho bú yín, ẹ tún wá mú ọ̀rọ̀ yẹn wọbẹ̀, ó fi hàn wípé n tó ṣẹlẹ̀ nínú olóyè Sunday Igboho, ẹ̀yin àti àwọn ọ̀rọ̀ tá a gbọ́ wípé òkú àwọn méjì tí wọ́n kú, òkú Àdògbọ́n àti Àfà, wọ́n ní òkú yìí kò sí nínú ọgbà DSS ìlú Èkìtì ni àwọn òkú yìí wà, pé torí nígbà tí wọ́n kó àwọn èèyàn kúrò, wọ́n ní àwọn sójà tí wọ́n wá sínú ilé olóyè Sunday Igboho is like 200, wọ́n dẹ̀ gbé babaláwo 3 wá síbẹ̀, and then wọ́n dẹ̀ pa olóńgbò, wọ́n dẹ̀ tún àrẹ́sẹ̀ ọ̀kan bóyá yóò paradà di olóyè Sunday Igboho. Bí mo ṣe gbọ́ àwọn ọ̀rọ̀ yìí láti ẹ̀yìnwá náà tẹ́lẹ̀, wọ́n dáhùn wípé àwọn tí ó ń tẹ̀lé wọn, àwọn sójà yìí, wọ́n tẹ̀lé wọn dé ọgbà DSS, àwọn 4 ni wọ́n tẹ̀lé wọn dé inú ọgbà, dán kó àwọn ọmọ yẹn dé Àbújá. Ṣùgbọ́n nínú 200 battalion tí wọ́n kó lọ sínú olóyè Sunday Igboho yìí, àwọn sójà ti Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn gangan, àwọn ni wọ́n lọ ṣiṣẹ́ nínú olóyè Sunday Igboho. Mo tún wá ní kí tún wá ṣe àwọn sójà, kí n sọ pé àwọn ọmọ ìta, àwọn ọmọ agbèrò, àwọn ọmọ ìta, àwọn tọ́ọ̀gì, gbogbo wọn náà kó papọ̀ máwọn àwọn ọ̀daràn tí wọ́n lọ sílé olóyè Sunday Igboho, torí gbogbo àwọn tó wà ń bẹ̀ kò lè jẹ́ sójà nìkan, torí tó bá jẹ́ pé sójà pẹ̀lú bí olóyè Sunday Igboho ṣe wà láàrin àwọn èèyàn yìí, tó máa ń fún wọn ní nǹkan, fún wọn ní gift, fún wọn lówó, bá wọn ṣe táwọn ọlọ́pàá yẹn àti gbogbo ẹ̀, wọ́n á ta wọ́n lólobó, wọ́n á ta olóyè lólobó wípé wọ́n gbéṣẹ́ báyìí fún wa. Sẹ́yìn pé mo dẹ̀ sọ sẹ́yìn wá pé ọmọ Yorùbá tó ní pé wọ́n ti tú àṣírí síta pé àwọn tó ń bọ̀ wá sí olóyè Sunday Igboho, wọ́n fẹ́ fi ọmọ Yorùbá, ọmọ náà láàrán sínú ọ̀dà lẹ́bìí sí, but now wọ́n change system yẹn torí pé àṣírí ọ̀rọ̀ yẹn link síta. Táìmù yẹn ni wọ́n wá kó àwọn yẹn, wọ́n kó wọn lọ sí ìlú kan ní travel tán, ni wọ́n lọ support wọn nílùú yẹn tí mi ti gbàgbé orúkọ country tí wọ́n kó àwọn sójà wa lọ́ngbà náà, tí wọ́n náà nìkan lọ support wọn pé ikú ń pa lọ́gbẹ̀ tá a fi sọ̀rọ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kó yí ọmọ Yorùbá ni wípé bẹ́ẹ̀ bá ń gbàbọ̀dé fún ọmọ ìyá yín ní ìgbà gbogbo, ẹ má gbàgbé ikú tí wọ́n fi pa Abíọ́lá, ẹ̀rí rẹ̀ wà ńlẹ̀. Ẹ má rò pé ikú tó pa ìyàwó Abíọ́lá, ikú tó pa Abíọ́lá, ikú tó pa Délé Gíwá ní 1986 ó wà ńbẹ̀ o, ikú tó pa Fúnsọ́ Williams ó wà ńbẹ̀ o. Àwọn èèyàn kan náà ló pa wọ́n, bàbá Awólọ́wọ̀ nǹkan àwọn kan náà ló pa wọ́n. Ṣùgbọ́n tẹ́ bá wá dé pé ìdí àpòpọ̀ bí ẹ ṣe fẹ́ mú ẹ̀mí Sunday Igboho lọ, tẹ́ ẹ pàdé àpòpọ̀ wá síbẹ̀ torí pé ó ti sọ̀rọ̀ kan sí yín, kí ló dé tó jẹ́ wípé ẹ̀yin ẹ̀dá kan wà nílé ayé pé ẹ máa ń dúró dò pé lágbájá bú mi, màá gbẹ̀san lára ẹ̀. Èébú tó bú yín yẹn ó ti sọ pé sọ́ọ̀rì torí pé ìgbà tíjà wà láàrin yín ni, ìgbà tí nǹkan wà láàrin yín ni ẹ̀jà. Lẹ́yìn ìgbà tí wọ́n ní wọ́n kó àwọn èèyàn, wọ́n ní wọ́n dé Èkìtì, wọ́n níbi tí wọ́n kó àwọn sí, wọ́n ní wọ́n gbé mọ́tò wọlé, mọ́tò yẹn ló gbé àwọn òkú méjì yẹn, wọ́n gbé wọn jáde, wọ́n gbé òkú yẹn lọ, kò tí ì ju bóyá bíi 10 to 15 minutes wọ́n dá mọ́tò yẹn padà wá. That means
mọ́tò yẹn náà wá fi kó wọn náà wá fi gbé àwọn tí wọn lọ náà fi kóra wọn lọ náà fi gbé àwọn ènìyàn yìí lọ sí Àbújá. Ìyẹn túmọ̀ sí wípé òkú tí wọ́n já wọn sílẹ̀ sí yẹn tí wọ́n fi gbé òkú lọ kò ju 15 to 20 minutes lọ wọ́n dá mọ́tò yẹn padà. Ìyẹn túmọ̀ sí pé Èkìtì ni òkú àwọn ènìyàn yẹn sì wà. So wọ́n dá padà wá, òkú yẹn wà nílùú Èkìtì. Wọ́n dẹ̀ dáhùn pé gbogbo sójà yẹn tán wá nulẹ̀ wọn tẹ̀lé àwọn dé Ìbàdàn, wọn tẹ̀lé àwọn dé Èkìtì yẹn o, wọn tẹ̀lé wọn débẹ̀ o, wọn dẹ̀ tẹ̀lé wọn dé Àbújá. Àwọn 4 péré ni wọ́n tẹ̀lé wọn dé Àbújá. Ìyẹn mì pé ọmọ Yorùbá àwọn ara wa ni wọ́n pàdé àpò lórí pé wọ́n pàdé àpò pọ̀ máwọn ọmọ àtàwọn Fúlàní darandaran tí wọ́n ń pa ènìyàn kiri. Àwọn ni wọ́n lọ ṣiṣẹ́ iṣẹ́ aburú nínú iléeṣẹ́ ìgboro. Ẹ má dẹ̀ gbàgbé pé wọ́n dáhùn wípé ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ wọn wà lára àwọn ènìyàn yìí. Àwọn ènìyàn tó jẹ́ pé ó ń bá wọn jẹ nínú ilé yẹn òun ló ń dárúkọ àwọn ọmọ ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Ìyẹn túmọ̀ sí pé ẹ gba ẹ̀san. Ohun tí olóyè Sunday Igboho ń sọ bó ṣe ń sọ̀rọ̀ yẹn ó bí gbogbo yín nínú. Àpapọ̀ ẹlẹ́yẹ ni ẹ pawọ́pọ̀ lé lórí. Ẹni tí wọ́n ń pè ní Mákindé yẹn, Ṣèyí Mákindé, kò lè sọ wípé òun ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yẹn fún àwọn ẹ̀rí tó jáde wípé ní ìlú Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ló dúró ńgbà tí wọ́n ń gbé àwọn lọ. Ọ̀pọ̀lọpọ̀ sójà ló ń dúrọ́ọ̀pù ní Ìbàdàn tí wọ́n tẹ̀lé àwọn dé Èkìtì. Díẹ̀ ló tẹ̀lé wọn dé Èkìtì tí wọ́n fi já ìyàwó olóyè àti àwọn ọmọ inú ilé wọn, ọmọọṣẹ́, ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń fọlẹ̀, tí wọ́n ń dáná, tí wọ́n já wọn sílẹ̀ láwọn obìnrin tó wà ń bẹ̀. Ju pé wọ́n wá kó àwọn 12 tó kù, wọ́n kó wọn lọ sí Àbújá. Àwọn 4 ni wọ́n kó wọn lọ sí Àbújá. Kò kí ṣe pé àti Àbújá ni wọ́n ti wá. Ìbàdàn gangan ni wọ́n ti ṣe ọṣẹ́ yẹn, ni wọ́n dẹ̀ ti ṣe. Ọba Olúbàdàn ò lè sọ pé àwọn ò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Mo challenge yín lé lórí sà. Torí pé nípa ọ̀rọ̀ tó wà lẹ́yìn, wọ́n ní kò lè kí jàgbà kó má ṣe lójú fìrí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti wá yé wa báyìí pé Àbújá, èèyàn 4 ló wá láti Àbújá. Wọ́n ti pílánì ẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọ àlè àtàwọn sójà tó wà ní Ìbàdàn àti díẹ̀ lẹ́kìtì náà fi wá. Wọ́n ti sọlẹ̀ síbẹ̀ náà ṣiṣẹ́. Torí pé tó bá yẹ pé sójà 200 ń bọ̀ lójú ọ̀nà tí wọ́n bá wọ ìlú ní ọjọ́ yẹn, àárá wọn tí ó ṣe fídíò ní ọ̀sán pé ibo làwọn sójà tó pọ̀ yìí lọ. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n ti sọlẹ̀ sílùú Ìbàdàn. Wọ́n ti wà ní Ìbàdàn yẹn before ọjọ́ yẹn, kì í ṣe ọjọ́ yẹn ló ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. And then gbogbo bóyá àwọn sójà tí wọ́n lọ níjó ní ẹ mọ́nà tí pé àwọn sójà kan lọ níjọ́ kan tán náà rí wọn tí wọ́n lọ ní ó kọ̀tún la tọ́rọ̀ yìí máa ṣẹlẹ̀ tí wọ́n sọ pọ́tọ̀ níbi tí wọ́n lọ tá a ní pé káwà kí ẹ fún ká kíyèsára táwọn ò mọ̀ wípé inú ilé iléeṣẹ́ ìgboro ti ń bọ̀ wá ṣiṣẹ́. Wọ́n ti wà ní ìgboro ìlú Ìbàdàn kó tó di pé ọjọ́ yìí ṣẹlẹ̀ kán tó plan ẹ̀. Ṣùgbọ́n ìyẹn wá lọ bẹ́ẹ̀. Àwa gbọ́rọ̀ tí bàbá wa Ọ̀yọ́, bàbá Láàfin, bàbá ní Ọọ̀ni Ifẹ̀, ọba Ògúnwùsì Ọ̀jájá seconds, wọ́n dá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, nínú ọ̀rọ̀ tí bàbá sọ lénìí. Mo fẹ́ kí èmi àti yín káàjọ rò. Bàbá ní àwọn ti pe olóyè Sunday Igboho, ìyẹn Sunday. Wọ́n láwọn ti kìlọ̀ fún Sunday pé kó dákẹ́ ariwo tó ń pa lórí pé Yorùbá nation kó dúró, kí ilẹ̀ Yorùbá pé tí ogun bá dé kí ilẹ̀ ní tẹ́ ẹ fẹ́ fi gbà á. Ẹ má dẹ̀ gbàgbé pé Ọọ̀ni fi ò support ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ wípé wọ́n support wa ní kọ̀rọ̀, ṣùgbọ́n torí wípé wọn ò fẹ́ hàn láṣẹ lẹ́nu. Èmi á máa sọ fún pé wàhálà ìkẹ́ ẹ̀sọ́ látòní dọ̀tún la kò sí ọba kankan tó support yín. Ọba tó máa support yín tán máa dúró lé lórí ni pé wọ́n Nàìjíríà kẹ́ẹ̀sẹ̀ rẹ̀ ṣọ́ṣọ́rìn pé torí pé ibi tí wọ́n ti ń jẹ especially ọba Fìòlé Ẹ̀bà láyé, mo sọ ní àìmọye ìgbà. Mo ní ọba Ọọ̀ni Ifẹ̀ tí ẹ bá ń wò mí ẹ máa wò mí, ẹ lè Ẹ̀bà láyé support Yorùbá torí pé Tinubu ló gbé yín dé ipò tẹ́wà. Bẹ́ẹ̀ ni Tinubu ló gbé bàbá yẹn dé ibi tó wà. Ìyẹn bàbá Jagabandit yẹn, bàbá Jagaban, ìyẹn ọba bọba, ìyẹn bàbá Afọbajẹ ni mo ṣe sọ ní Ọfọbajẹ. Ó ní mo ṣe sọ ní Afọbajẹ torí pé òun ló fi gbogbo ọba jẹ nílẹ̀ Yorùbá. Ó ní mo fi bàbá Jagaban ṣe Afọbajẹ of Yorùbá land. Mo dé gbé ewé oyè mo gbélé lórí Jagabandit aka Afọbajẹ of Yorùbá land. Bàbá Jagaban ló jẹ́ bẹ́ẹ̀, ìyẹn Bọ́lá Ahmed Tinubu. Àwọn ni wọ́n gbé Ọọ̀ni Ifẹ̀ dé orí ipò. Torí gbogbo bí wọ́n ṣe dé orí ipò kò sẹ́yìn tí mi ò mọ̀ bẹ́ẹ̀. Gbogbo ọ̀rọ̀ yìí ni mo gbọ́ story bí wọ́n ṣe dé orí ipò wọn. Ṣùgbọ́n yẹn kọ́ lè ní bá wa, mi ò wá fún private bẹ́ẹ̀ ṣe dé orí ipò. But nípa ọ̀rọ̀ tí ẹ sọ àti ọ̀rọ̀ misunderstanding tó wà láàárín ẹ̀yin àti olóyè Sunday Igboho, ìyẹn bàbá nílé Ifẹ̀. Ẹ má wò pé sẹ́ni pé mo sọ̀rọ̀ kábíyèsí o, kádé ó pẹ́ lórí o, kí bàtà yín tẹ́ ẹ̀ bá ṣe tiwa bàtà yóò jẹ mọ́ yín lẹ́sẹ̀. Ẹ má bínú sáà ìlú bẹ́ẹ̀. Ẹ jẹ́ sí parí. So lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo ti kí yín, mo ti kí yín tán bá ń sọ ká máa sọ̀rọ̀ lókù.
So lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí bàbá ní ìfẹ́, mo fẹ́ kẹ́ ẹ ro ọ̀rọ̀ tó wà lẹ̀ dáadáa, mo fẹ́ kí èmi àti yín jọ rò dáadáa nítorí pé a pè é ní orí ládéládé, wọ́n fi yín jẹ orí ládéládé torí pé ìyà ń jẹ wá ní ilẹ̀ Yorùbá la fi ń pariwo sí yín wípé kẹ́ ẹ dìde, ẹ wá ní kó yẹ kí a dákẹ́, ẹ ló yẹ kí Sunday dákẹ́ kó má sọ̀rọ̀, kí Sunday dákẹ́ kó má sọ̀rọ̀ pẹ̀lú bí wọ́n ṣe ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sí àwọn ènìyàn ń kú nígboro. ẹ ti bọ́dà ẹ̀yin ọba yóò sọ bọ́dà náà ti pa látijọ́ yìí, wọ́n sì tó kí Ọya sílẹ̀, ẹ̀yin bàbá yóò sọ lórí bọ́dà tí wọ́n tì. ẹ sọ̀rọ̀ oúnjẹ wọn nílùú, èyí ń jẹun ẹ̀dẹ̀ ń ṣe fàájì ẹ̀ ń jayé bẹ́ẹ̀ ṣe ń há mọ́nú ẹlòvétọ̀ lẹ́ ń ṣe money laundry, gbogbo ẹ̀ náà la rí bẹ́ẹ̀ ṣe ń ṣe é, bẹ́ẹ̀ ṣe ń kówó jáde tẹ́ ń kówó wọlé, gbogbo èyí la rí, gbogbo bẹ́ẹ̀ ṣe ń jẹ lọ́dọ̀ mọ̀mọ́ Esther la mọ̀ bó ṣe ń lọ, apariwo pọ́bò kì í jẹun níta, gbogbo tẹ́ fi ṣe àǹfààní tẹ́ fi bá wa ṣe ètò, ẹlẹ́ẹ̀ lọ sábùjá, ẹlẹ́ẹ̀ ń bọ́ bá sọ̀rọ̀, ẹlẹ́ẹ̀ ń bá Tinubu àbí Buhari ẹlẹ́ẹ̀ ń bá a sọ̀rọ̀. Báwo lẹ ṣe máa bá Buhari sọ̀rọ̀ látìgbà tẹ́ ẹ ti bá Buhari sọ, ṣé kò yẹ kí wọ́n ti sí bọ́dà ilẹ̀ Yorùbá, kò yẹ kán ti sí bọ́dà wa kalẹ̀ kán yé pa wá mọ́ kó ń jẹ́ wà nínú ìgboro bí wọ́n ṣe ń wá góòlù ní Ilé-Ifẹ̀ bàbá wọn, àwọn ọmọ Ilé-Ifẹ̀ ń gbé sítórì wá fún èmi, ṣùgbọ́n torí pé mi ń ṣe blọ́gà, mo ti ní mi ò ṣe blọ́gà mọ́, mi ò fẹ́ papọ̀ torí tí mo bá ṣe mi ò lè ṣe lẹ́ẹ̀kan, màá kàn bírífù ẹ̀ ní ìyẹn, màá fi kún ọ̀rọ̀ Yorùbá tí mo ṣe torí tí mi bá góòdì pàwọ́nú ẹ̀ gidi gan ẹ̀jẹ̀ yóò ju ti tẹ́lẹ̀ lọ nípa ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ yẹn, kì í ṣe pé yìí ò nípa ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ tó yẹ pé wọ́n á kàn déédéé mú lẹ́tà débẹ̀ lọ fún àwọn èèyàn lórí ibẹ̀ yẹn, wọ́n ní omi tó wà bẹ́ẹ̀ tí àwọn èèyàn mu, wọ́n ní góòlù ni, kò sí omi gidi mọ́ ní Ilé-Ifẹ̀ bàbá, kí ni ìgbésẹ̀ tẹ́ gbé? Gbogbo oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ààfin bàbá, àmọ́ bó ṣe ń lọ, ìgbésẹ̀ kí lẹ gbé? Gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní ìgbà náà, ọ̀rọ̀ yẹn jọ ń lọ, wọ́n sọ̀rọ̀ jáde, bó ṣe líǹkì ọ̀rọ̀ jáde nìyẹn, amọ̀dẹ̀bà gbogbo ayé ló mà dẹ̀bẹ̀ bàbá kẹ́ ẹ, ṣùgbọ́n ọ̀rọ̀ yóò kúrò nínú bàbá, ẹ jẹ́ ká jọ gbọ́rọ̀ tí bàbá Ọọ̀ni Ifẹ̀ sọ. Tó bá ìwọ ọ̀jọ̀gbọ́n, ẹni tó jó ní làákàyè, ìwọ ọ̀jọ̀gbọ́n tó jó ní làákàyè, mo fẹ́ kí ẹ fi ọpọlọ àti ọgbọ́n, mo fẹ́ kí ẹ fi ọgbọ́n àti òye, mo fẹ́ kí ẹ fi wo ọ̀rọ̀ yẹn. Gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ kí a pínyà, ó ní táwọn náà rí i pé kò yẹ kó máa rí báyìí lọ, ẹ jẹ́ ká jókòó sọ̀rọ̀, táwa bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká pínyà, bí òye ṣe yé wọn sí ni, bí èmi ṣe máa ń sọ fún ìjọba, ó yẹ kí ìjọba pè wọ́n sí ìjókòó, nítorí pé ọbẹ̀ ò kì í mìíkù àgbà. Ọlọ́run Olódùmarè á bá mi dúró ti Sunday Ìgbòho, ibi ló gbé dàgbà, Ifẹ̀ ló gbé dàgbà, gbogbo ohun tó dà láyé ẹ̀ orí ilẹ̀ Ifẹ̀ ni, Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ilẹ̀ Ifẹ̀ ń gbogbo ẹ̀, gbogbo ohun tó dà láyé ọmọlé ni, ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ibi tó ti wá ni, wípé ìrẹ́jẹ pọ̀, ó dẹ̀ dìde torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pa ní Òkè Ògùn, ní gbogbo ibi tí ó ti wá, èèyàn kan náà ló máa dìde, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún bí Ọlọ́run tiẹ̀ ṣe lọ́ra ẹ̀mí ẹ̀, ó gbìyànjú. Ẹ má gbàgbé nígbà tí bàbá ń sọ̀rọ̀ nísìn, ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí bàbá sọ, bàbá dáhùn wípé Ìgbòho dìde nítorí ẹ̀jẹ̀ tó pọ̀, ìyẹn bàbá nífẹ̀ẹ́ wípé nítorí ẹ̀jẹ̀ tó pọ̀, wọ́n ní ni olóyè Sunday Ìgbòho ṣe dìde, nítorí ẹ̀jẹ̀ tó pọ̀ ní àwọn agbègbè ibi tó ti wá, ìyẹn Òkè Ògùn, Ìgàngán. Ẹ má gbàgbé pé Òkè Ògùn ara Ìbàràpá méje ló wà, Òkè Ògùn, Ìbàràpá, Ìgàngán, Nàlátẹ̀, Ayédè, Ìgbòho, àwọn sáìdì kan ni wọ́n dẹ̀ ń pa wọ́n ní gbogbo àwọn agbègbè yẹn. Ẹ má gbàgbé pé agbègbè yẹn ni olóyè Sunday Ìgbòho ti wá, ìdí tó fi dìde nìyẹn pé pípa tí ń gbà tó bá jẹ́ jagunjagun tó dẹ̀ ní agbára láti lè fèsì àwọn ológun yìí, àwọn ènìyàn burúkú yìí, tó dẹ̀ jẹ́ ọmọ ìlú tí kò lọ lo agbára rẹ̀ yẹn sí ìlú tó ti bí,
tó wá jẹ́ pé ó fẹ́ máa halẹ̀ nígboro gbọ́ òòtà ó lò pé agbára yìí dẹ́ lọ fi ṣe ní ìlú bàbá mi òun ló fi dìde ló fi lọ bẹ̀rùn dídìde tó wá dìde yìí ogun tẹ̀lé lẹ́yìn ẹ gbọ́rọ̀ tí bàbá lọ́yọ̀ bàbá nífẹ̀ẹ́ sọ ìyẹn Ọ̀nífẹ̀ ọba Ògúnwùsì Ọ̀jájá second ọ ní ìtàn bàbá dáhùn wípé torí wípé ikú pọ̀ ní agbègbè rẹ̀ ẹ̀yin tẹ́ bá mọ fídíò crop ó yẹ kẹ́ ẹ crop ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ cut ó yẹ kẹ́ ẹ pín fídíò wọn sí ọ̀nà bíi 25 ni pé nítorí pé ikú pọ̀ ní agbègbè rẹ̀ irú àwọn fídíò tó yẹ kẹ́ ẹ cut ní kẹ́ ẹ kọ́kọ́ gbé lọ sí Kútọ̀nù tí wọ́n fi bàbá sí kí ayé lè mọ̀ wípé torí ìlú tí Ìgbòho ti wá ní Òkè Ògùn ọmọ Òkè Ògùn Ìdànátẹ̀ Ìgbòho Ayédáadé Ìgàngán tí wọ́n ti ń pa ènìyàn ní Ìgbòho Májàsọ́lá ti wá bàbá ó sọ nìsín pé ibẹ̀ ló ti wá torí pé ikú pọ̀ ní ibẹ̀ máa gbọ́. tó bá ti fi tọmọdé bò nǹkan kí lélẹ̀ ọmọ ẹ̀rín gángan lé ṣùgbọ́n bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ibi tó ti wá ni pé ìrẹ́jẹ̀ Òkè Ògùn tẹ́ ń gbọ́ ní gbogbo ibi tí ó ti wá gbogbo ibi tí ó ti wá èèyàn kan náà ló máa dìde ṣùgbọ́n àdúgbò lọ́wọ́ Ọlọ́run ló máa lè fún ní Ọlọ́run tí ẹ ṣe lọ́ra ẹ̀mí ẹ̀. bó ṣe bẹ̀rẹ̀ ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìran ẹ̀ ibi tó ti wá ni wípé ìrẹ́jẹ pọ̀ ó dẹ̀ dìde torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti pa ní Òkè Ògùn ní gbogbo ibi tí ó ti wá èèyàn kan náà ló máa dìde ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún bí Ọlọ́run tiẹ̀ ṣe lọ́ra ẹ̀mí ẹ̀ ó gbìyànjú ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí kó sí lórí lọ́tún lósì nítorí pé mọ̀jàmọ̀sá ó ní ìyá kíkanjú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa jó lọ mò ń wẹ̀ yẹn ni o máa jó lọ mò ń wẹ̀ yẹn ni torí pé tó bá di pọ̀rán gídá ta ló máa rí ṣùgbọ́n tó o bá ti fi tọmọdé bọ nǹkan mo ti lọ sí ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari rí tí a ti tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí a dẹ̀ gbà níyànjú pé ọmọ wa ní ṣùgbọ́n wọ́n ní ká gbà nímọ̀ràn pé kó dákẹ́ ṣùgbọ́n kò gbọ́. God bless you bàbá kò gbọ́ àwọn èèyàn kò ṣe. yóò dáa fún ọ bàbá Ọ̀jájá ẹ jẹ́ kí bàbá máa sọ kí máa ṣe analysis díẹ̀díẹ̀ ẹ gbọ́rọ̀ tí bàbá sọ wọ́n ní àwọn lọ sí ọ̀dọ̀ Boko Haram Buhari idiot àwọn lọ síbẹ̀ Buhari idiot yẹn wọ́n láwọn lọ sí ibẹ̀ àwọn lọ sọ̀rọ̀ ẹ má gbàgbé pé ìgbà yẹn ni wọ́n lọ tán fi ní wọ́n fún bàbá ní envelope pé wọ́n ní pé kí Buhari sọ fún ọba Ọ̀jájá pé kó wá sọ fún àwa ọmọ Yorùbá pé ká dákẹ́ ká má sọ pé ká fẹ́ pín mọ́ tí wọ́n bá dé nìyẹn o tí bàbá lọ ṣe wípé wọ́n ní pé ká má sọ̀rọ̀ mọ́ pé ká dákẹ́ ká má pariwo mọ́ ká sọ fún Sunday Igboho kó stọ́ọ̀pù ariwo ìlú fẹ́ pín àmọ́ ká nígbà tí bàbá lọ sí ibẹ̀ tí Buhari sọnù statement yẹn èsì wo ló yẹ kí bàbá ní ìfẹ́ sọ fún Buhari padà kẹ́ wá fi opportunity ọ̀rọ̀ tó ń sọ yẹn kéyìn náà wá sọ fún Buhari wípé His Excellency sá o a mọ̀ wípé Sunday Igboho ń pariwo kí Yorùbá dá dúró àmọ́ ikú tó ń pa ní agbègbè wa ló pọ̀ jù o ló fi dàbí pé àwọn ọmọ yìí náà dìde o kí ni ohun tẹ́ ẹ fẹ́ ṣe o àwọn ọmọ wa náà dẹ̀ tún ní wọn ò níṣẹ́ o kò ṣiṣẹ́ lọ́wọ́ wọn o àwọn ọmọ òdẹ níṣẹ́ lọ́wọ́ sáwà dá àwọn síta ní àwọn ọmọ parí iléèwé kò sí kankan bọ́dà àti ilẹ̀ Yorùbá tẹ́ ẹ tì ẹ̀ ṣe bá wa sí sílẹ̀ kẹ́yìn náà fìyẹn kẹ́ ẹ fi grab ọwọ́
tinú yẹn Boko Haram yẹ kẹfì ra lọ́rùn mú wípé ohun tó ń sọ fún wa yẹn káwa náà ẹ̀yin náà wá ó gba nǹkan lọ́wọ́ yín ni ó fẹ́ gba nǹkan ńlá lọ́wọ́ yín pé kí Sunday Igboho dákẹ́ ẹ̀yin náà wàá lo opportunity yẹn láti gba nǹkan ńlá lọ́wọ́ rẹ̀ kẹ́yìn bá tiẹ̀ lè sọrú yẹn pé kán sí bọ́dà táwọn èèyàn ti máa jẹun gbogbo owó tó lọ sókè yẹn kán bá wa mú wálẹ̀ kí wọ́n rìkútù àwọn ọmọ sí gbogbo àdúgbò tó jẹ́ wípé security tí ò sí tẹ́ pé wọ́n ń pa ènìyàn kiri yẹn kí wọ́n bá wa rìkútù àwọn ọmọ tí ó mọ gbogbo àwọn ọmọ tí ò níṣẹ́ yìí kí wọ́n gba kíní àtàràfà Àmọ̀tẹ́kùn onítùmọ̀ àwọn ọmọ àlú gangan wọ́n jẹ́ security ìlú tí wọ́n mọ̀ sọ gbogbo inú igbó wọn tẹ́ mọ̀ fún wọn sálárì gbogbo inú igbó tó wà yìí ẹ bá wa fa ó ṣeéṣe ká rí àwọn tó ń bọ̀ látòkè òkun kán wá dá iṣẹ́ síbẹ̀ àwọn ọmọ tó wà lókè òkun wá wálé wá ṣiṣẹ́ ṣùgbọ́n pípa ló pọ̀ jù ló jẹ́ kí Sunday máa sọrú eléyìí bàbá ò mọ̀ sọ bẹ́ẹ̀ o lẹ́yìn ìgbà tí Buhari sọ yẹn tán bàbá Ọ̀jájá fi bẹ̀ sílẹ̀ pẹ̀lú envelope ẹ má gbàgbé pé wọ́n gba green envelope ńgbà yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa ewé bàbá gba envelope ṣùgbọ́n torí pé èmi ní kò kàn mí torí pé tí mi ò bá rí ibi tí ó ti tẹ́wọ́ gbà báyìí lóòótọ́ gbọ́ wa la rí fọ́tò bó ṣe lọ ṣùgbọ́n èmi ní mi ò bá wọn gbójú pàlẹ́ lórí story táwọn mú wá lè mi bá wọn fọ̀ lórí pé story yìí tẹ́ gbé wá pé ká dákẹ́ yẹn kò lè work ṣé mọ̀ pàṣírí tú báyìí nísìn pé Buhari sọ fún àwọn pé káwọn sọ fún Sunday Igboho pé kí Sunday Igboho dákẹ́ kó má sọ̀rọ̀ mọ́ ẹ má gbàgbé pé ọ̀rọ̀ yẹn ni ó bí olóyè Sunday Igboho nínú mi ní gbé wá ìdí ni pé torí ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó wà ń bẹ̀ sí Ọọ̀ni Ifẹ̀ tí mo bá ní kí n tún play rẹ̀ inú tún lè tún ru mi ní play rẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé nínú ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ní jọ́nà pé Ọọ̀ni Ifẹ̀ yẹn igbá ládógí o lẹ́yìn tó jẹ́ wípé sàárà ní kinní kan tó jẹ́ wípé ó yẹ kó ṣe dé Àbújá yẹn opportunity tó jẹ́ pé ó yẹ kó lò kó fi sọ̀rọ̀ nípa ọmọ wa bí a ṣe ń jẹ wá bí ó ṣe ti gbogbo nǹkan wá tó yẹ kó fi opportunity yẹn sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ ó gbowó tó padà ìbínú tó bí olóyè Sunday Igboho nínú pé ó ní opportunity láti lè lọ sí ibẹ̀ ó dẹ̀ dé ibẹ̀ ó yẹ pọ́n tiẹ̀ ṣe sọ̀rọ̀ yìí fún ẹ tí wọ́n ní kó wá bá èmi ìwọ náà wá lu opportunity yẹn pé ókè o bọ́dà tẹ́ ẹ ti o ẹ bá wa sí sílẹ̀ ó ẹ̀sọ̀ yẹn ń bẹ̀ inú tó bí nìyẹn adẹ̀tí ní kẹ́ ẹ má bínú fún èdè tí olóyè Sunday Igboho pè sí yín ọ̀rọ̀ tí wọ́n sọ sí yín yẹn bàbá nífẹ̀ẹ́ èèyàn máa ní ẹ̀mí ìdáríjì Ọlọ́run èèyàn máa ní ẹ̀mí ìdáríjì ọmọnìkejì ẹ ń ṣe Ọlọ́run bẹ́ẹ̀ bá tiẹ̀ wà nínú ẹgbẹ́ ayé tẹ́ ẹ wà nínú ẹgbẹ́ ìmùlẹ̀ tẹ́ ẹ bá wọn ti jẹ nínú ayé tẹ́ ẹ bá wọn rò pọ̀ nínú ayé ẹ má gbàgbé pé ẹ máa kú ní ọjọ́ kan tẹ́ ẹ bá wá kú tẹ́ ẹ gbé ìkùnsínú lọ sí ọ̀run tẹ́ ẹ gbé ìkùnsínú yẹn lọ sí ọ̀run àti àìní ìdáríjì ọmọnìkejì torí pé ẹ wà lórí ipò ni tí ẹ bá sí lórí ipò ọba tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà lẹ́wà tẹ́lẹ̀ ṣé èyàn tó lè Sunday Igboho lè ta síra yín ni tán bá sì wọ ọjọ́ orí ẹ̀yin méjèèjì ṣe hàn pé gẹ́gẹ́dẹ̀ lọ́jọ́ orí yín ó ṣe rí ṣùgbọ́n ipò ọba tó wà ńbẹ̀ ni àṣẹ ọba tá à ń fún yín tẹ́ ẹ̀ bá sí ní ipò ọba sí tẹ̀yìn àti olóyè Sunday Igboho bá jà ṣé ẹ̀ ní dáríjì ṣé ẹ̀ ní jọjà ṣé ẹ̀ tó ní parí ẹ̀ ṣùgbọ́n torí ipò àṣẹ tẹ́ wà pé ẹ ti bá wọn dàgàbá búùtù yín jẹ ẹ ti bá wọn ṣe pọ̀ ẹ̀wù yín wá wò pé kẹ́ ẹ má lẹ́mí ìdáríjì èmi ò bá ní kẹ́ ẹ dáríjì fún ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ dáríjì bàbá yẹn níbì kankan ẹ dáríjì ní àwọn èdè tẹ́ ẹ pè yẹn ẹ dáríjì rárá tẹ́ ẹ bá dáríjì ẹ ní sọ lọ́rọ̀ tẹ́ ẹ sọ yẹn kò yẹ kẹ́ tiẹ̀ sọ kẹ́ pretend kẹ́ fi sínú pọ̀tí tẹ́ ẹ sọ body language yín jẹ́ kí n mọ̀ pé ẹ dáríjì olóyè Sunday Igboho gbọ́ndá àti sọ̀tọ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí pátá kò sí kankan nu yín tó lè dìde gbogbo pé ẹ̀ ń ṣiṣẹ́ yẹn rán ló wà bẹ́ẹ̀ ẹ mú pé lọ́ọ̀yà Pẹ̀lúmi náà ló ń kọ lẹ́tà sí ọba Ọ̀jọ̀já wọ́n ní ó reject ẹ̀ wọ́n ní kò dáhùn lọ́ọ̀yà Pẹ̀lúmi sọ wọ́n kọ lẹ́tà sí ọba Ilé-Ifẹ̀ ọba Ilé-Ifẹ̀ reject ẹ̀ wọ́n láwọn ọba mélòó kan làwọn kọ lẹ́tà sí náà ọba Ilé-Ifẹ̀ dẹ̀ wà lára wọn wọ́n ní wọn ti attend sí lẹ́tà wọn wọ́n ní ẹ̀ dá wọn lò ṣé ẹ rí pé ó ti níyànjú bọ̀ fúnra yín náà lẹ́ẹ̀mọ̀ sọ gbogbo tó ṣẹlẹ̀ nínú yín jáde. àwọn èèyàn kó sí lórí èébú ló bẹ̀rẹ̀ sí bú gbogbo wa bí mo ṣe kúrò lọ́dọ̀ ààrẹ tọ́ngbà náà mo pe gbogbo àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ oòjíire mo lè gbà mọ̀ràn pé kó ní sùúrù o. ẹ ṣé o. èébú ló bẹ̀rẹ̀ sí bú gbogbo wa. ṣé ń gbọ́. wọ́n ní èébú ni olóyè Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní bú gbogbo àwọn wípé báwọn ṣe kúrò ní ọ̀dọ̀ Buhari tán níjọ́ yẹn ni àwọn pé gbogbo àwọn tó kù wọ́n ní kàkà bẹ́ẹ̀ pé kó dákẹ́ wọ́n ní kò dákẹ́ kàkà tí ó fi dákẹ́ èébú ni ó bú àwọn
ẹ mọ́ gbàgbé pé olóyè Sunday Igboho náà sọ pé Ọọ̀ni fẹ́ ránṣẹ́ sí àwọn ò dáhùn wọ́n ló pe àwọn ìbínú pé o lè lọ rú ọ̀dọ̀ Buhari tó yẹ kó o fi opportunity yẹn sọ̀rọ̀ bí ó ṣe ti bọ́dà yín bó ṣe pa àwọn ọmọ yín tó ń fi wọ́n jẹun tí pé ikú pọ̀ o wá lè lo opportunity yẹn opportunity tó wá gbé bọ̀ ni pé wọ́n fún ẹlẹ́mẹ́lòpù pé gbà lọ sọ fún wọn pé kán má sọ̀rọ̀ mọ́ o dẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ o dẹ̀ fẹ́ dá lẹ́lẹ́bẹ̀ no ìbínú yẹn lolóyè Sunday Igboho bí tó fi ní àwọn rìjẹ́tì kọ́ ọjọ́ náà páwọn ò wá ẹ̀ sílé páwọn ò wá yóò tí wàá tó nǹkan kan lórí dàtàjà lórí ọ̀rọ̀ yín náà ni tó bá bínú kò sí tó wà ń bẹ̀ kò yẹ ká wá mú ọ̀rọ̀ yẹn sọ́wọ́ láti gbà náà àmọ́ àti ṣe ẹ̀ máa dúdú àwọn abiyamọ ayé tó ṣe sọ́ọ̀rì fún yín. ṣùgbọ́n àwọn ọmọ káàárọ̀ òjìrì máa jó lọ mọ̀ ń wẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí yìn wọ́n ń sá oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ ṣùgbọ́n ọmọ wa náà ni Olódùmarè ló ní ìdáríjì lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ àti dáríjì ká ló ti gbọ́rọ̀ sí wa lẹ́nu ni ọmọ ẹni kò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Sẹ́ńgbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ló sọ sí wọn sí ohun tí mi máa ń sọ pé wa dáríjì. Sẹ́ńgbọ́ ṣé ẹ ti gbọ́ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn àwa dáríjì ṣùgbọ́n kò gbọ́rọ̀ sí wa lẹ́nu a pè é pé kó dákẹ́ kó má jà mọ́ kó má ṣe Yorùbá nation mọ́ kó má sọ pé Yorùbá fẹ́ pín mọ́ ṣùgbọ́n kò gbọ́rọ̀ sí wa lẹ́nu ta ló mọ ọ̀rọ̀ gbọ́ ẹ bá mi sọ ọ̀rọ̀ yìí eléyìí ò sí nínú body language ọ̀rọ̀ tínú bàbá ni bàbá sọ jáde ìyẹn túmọ̀ sí pé mo pè é wípé kó má ṣe Yorùbá nation mọ́ kó dákẹ́ fún Yorùbá nation mo pariwo mo kìlọ̀ fún kò gbọ́ èébú ló ń bú mi ṣùgbọ́n èmi dáríjì o gbogbo bó ṣe bú mi yẹn èébú ọjọ́ yẹn ọ̀rọ̀ ọjọ́ náà tí olóyè Sunday Igboho sọ sí wọn òun ni bàbá ń sọ sí pé èmi dáríjì o tọrọ ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíràn lẹ́yìn ìgbà tí wọ́n pa ènìyàn méjì géńdé Ọlọ́run tó níyàwó tó jẹ́ pé òun ló lórí ẹbí wọn tí wọ́n pa wọ́n dànù tó dẹ̀ kó ọmọ 12 lọ pẹ̀lú iye oṣù mẹ́ta àwọn oṣù mẹ́ta ní Ládélé àti Lédìké lò kan tó fi wọ́n lẹ̀ àwọn tó kù lo oṣù 2 ó lé wọ́n lo oṣù 2 ó lé kan tó rí ìlísì wọn wọ́n dẹ̀ pa ń gba ẹ̀mí olóńgbò tọrọ pé olóyè Sunday Igboho ni wọ́n dẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ gbogbo àwọn bàbá ìwọ̀n sọ hó kò sí kankan nu wọn tó dìde inú ìjọ kejì ni wọ́n bẹ̀rẹ̀ ìnáwó ẹ má gbàgbé ìjọ kejì ni wọ́n bẹ̀rẹ̀ ìnáwó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sí ọdún kiri ni ó fi kan ọ̀rọ̀ ti Gani Adams ìyẹn ààrẹ Ìbà Gani kìí ṣe ààrẹ ìyẹn Ìbà Gani Adams ló fi kan ọ̀rọ̀ ti Ìbà Gani lórí wípé Ìbà Gani náà gbogbo wọn jọ ṣe ọdún papọ̀ ní ọjọ́ kejì tí wọ́n pa ènìyàn ẹ̀yin ṣe ayẹyẹ la fi ń wò pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ inú yín dùn ẹ̀ ṣayẹyẹ pé Ọlọ́run ti bá yín mú wọn ẹ má gbàgbé àti Fani Káyọ̀dé ìyẹn FFK láàrin gbogbo fọ́tò wọn fọ́tò ẹni tó yẹ pé gbà Sunday àti Sunday Igboho àti ó wà ní ilé tí ò sí kankan FFK lè rí fọ́tò FFK papọ̀ mọ́ Ìbà Gani Adams tàbí Ọọ̀ni Ifẹ̀ ṣùgbọ́n níjọ́kẹ̀ tí wọ́n bọ́ sí ní olóyè Sunday Igboho fọ́tò tí FFK upload jáde fọ́tò ààrẹ ìyẹn ààrẹ Ọ̀yọ́ Ìbà Gani Adams àti bàbá ní Ifẹ̀ Ọ̀jájá kódà fọ́tò wọn àti Tinubu gbogbo ẹ̀ pátá ló ń upload síta kódà kò sọ̀rọ̀ kankan nípa olóyè Sunday Igboho bọ́n ṣe lọ sílé ẹ̀ kò sọ hó ẹ má gbàgbé pé nígbà tí wọ́n fi kọ́kọ́ bọ́ sí olóyè Sunday Igboho ẹ má gbàgbé pé bọ́bọ́ yìí ó sọ̀rọ̀ torí pé wọ́n ti mú Sunday but níjọ́ tí wọ́n gbá Sunday mú ṣèkún báyìí ó bẹ̀rẹ̀ sí ní upload ni kò sọ ó lé lórí ṣé wá rí pé àwọn tí ẹni yìí fi ara tì ni mo fi máa ń sọ fún yín pé tí ọ̀tá bá fẹ́ múyàn ẹni tó súnmọ́ bí iṣan ọrùn tó mú ẹ̀ délédélé ni wọ́n ràn sí ẹ that is why tí mo fi ní pé tí bàbá bá mọ̀ pé mọ́rìwò ọ̀pẹ ni òun
kò ní gbé ara lé ẹnì kankan. Tí Ìgbòho tí Sunday Adéníyì Adéyẹmọ Àdìsá bá mọ̀ wípé mọ̀rìwò ọ̀pẹ ló wípé kò gbogbo ẹni tó wà ní sàkání ẹ̀ pápátá pé kìkìdá ẹ̀gún ni wọ́n á mọ̀ wípé kò sẹ́ni tó ń gbúdọ̀ gbára mọ́ gbẹ́lẹ̀ ara lé ní ilé ayé tó wà yìí. Èèyàn máa ń kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n ni wípé kò sẹ́ni téèyàn gbúdọ̀ máa ń gbára lé. Tẹ́ bá rí mọ̀rìwò ọ̀pẹ bó ṣe gùn tó kò lóòótọ́ ó rẹwà ó ní òkìkí ó dẹ̀ ní ògo ṣùgbọ́n gbogbo ohun tó so mọ́ kìkìdá ẹ̀gún ni gbogbo àwọn tó wà ní agbègbè rẹ̀ kìkìdá ẹ̀gún ni àwọn tó dẹ̀ dẹ́ ẹ̀gún tó wà lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe pé àwọn náà dára o kì í ṣe pé wọn rẹwà o àwọn náà ti dàbí mọ̀rìwò tẹ́lẹ̀ rí ṣùgbọ́n torí pé wọ́n gba àbọ̀dè ló fi dàbí pé àwọn di ẹlẹ́gùn wọ́n gba àbọ̀dè afẹ́fẹ́ ẹ má wò pé afẹ́fẹ́ ò ní tó dáa afẹ́fẹ́ ní oore tó dáa lára ṣùgbọ́n torí wípé afẹ́fẹ́ gba àbọ̀dè ló fi di ìjì tó ń gbé ènìyàn lọ tí bàbá bá mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ àǹdí tí wọ́n ń hẹ́ẹ̀lì ẹ̀ bàbá o àwọn tó ń gbẹ ẹ nímọ̀ràn tí àwọn èèyàn bá fún ẹ ní ìmọ̀ràn tó tọ́ wàá farabalẹ̀ láti jókòó wò ó ò ní dànù àwọn tó wá pèlé ènìyàn yẹn tó ò pọ́rẹ́ mi ni wọ́n ìmọ̀ràn tẹ́nìyẹn gbé wá wọ́n ní kó dànù kó mọ́ gbọ́ tiẹ̀ ìmọ̀ràn tí ó dẹ̀ sí ẹ láǹfààní àwọn tó gbé tí wọ́n wá tún fẹ́ fi mú ẹ ní gbogbo ilé tán gbé wá wọ́n dẹ̀ gbé wá wọ́n dẹ̀ rí bàbá ìmú wọ́n gbé wá babaláwo mẹ́ta débi pé ẹni tó wá bẹ̀yẹn ń dárúkọ àwọn ọmọ tó wà nínú ilé yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni pé ládélédà omíyalé ó ń porúkọ wọn ní ẹyọ kọ̀ọ̀kan Adogan ẹni tó mọ̀ wọ́n tán òun ló ń tọ́ka yàrá oníkálukú fún wọn pé yàrá alágbájáre yàrá tẹ́mẹ́dò ní yàrá agbára Sunday rè ibi báyìí ló ń jókòó sí ọmọ ọ̀dọ̀ ló ń sun bí kinní kan ó tú gbogbo àṣírí lẹ́ni tó wà bẹ́ẹ̀ ó dẹ̀ fi nǹkan bojú bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ń communicate pẹ̀lú ẹnìkan nínú ilé ńbẹ̀ yẹn ẹni tó dẹ̀ wà bẹ́ẹ̀ gbọ́ language mẹ́ta ó gbọ́ French ó gbọ́ Yorùbá ó dẹ̀ gbọ́ Haúsá wọ́n ń communicate pẹ̀lú ẹni yẹn nínú ilé language mẹ́rin ó tún gbọ́ English díẹ̀ náà ń communicate pẹ̀lú ẹ̀ nínú ilé ńbẹ̀ yẹn ṣé ẹ wá mọ̀ wípé ẹni tó súnmọ́ ni ló ń ṣe ni ẹni tó súnmọ́ ènìyàn ló ń ṣe ènìyàn láti sọ pé ní ilé ayé yìí tó ò bá tí ì rìn ní bèbè kankan rí má bìlífù sórí mo ṣe wà mi ò bìlífù ẹnìkankan pé ẹnìkan kò lè ṣe mí wàláì tó bá jí ọmọ tí mo bí nínú mi tó bá bá mi gbé láàrin ọjọ́ méjì tí n bá rí traces nǹkan tó bá ṣe tí mo ní ọmọ ṣe nǹkan tó bá ilé lọ ṣe nǹkan tí mo ní ó lè pa mí lára tó bá ilé ṣe tí Jésù ò fi dé trust ẹ mọ́nù lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ ni láìfù mi nu èèyàn máa ń mọ̀ nílé ayé pé tí ènìyàn bá dáyàn ní àkọ́kọ́ wà lẹ́wàá máa kọ́gbọ́n lọ láéláé ni ọgbọ́n òdẹ̀ tán kò pín sí ibì kan ẹ gbọ́rọ̀ tí bàbá sọ kàkà tí ó fi ṣe èbú ló ń bú wa. àwa náà gbìyànjú pẹ̀lú ibi tó wà ṣùgbọ́n èèyàn kan ò ń jẹ́ àwádé ta ló máa ń bá ìjọba jà ọpọlọ ni ó fi máa gba ẹ̀tọ́ ẹ̀ lọ́dọ̀ ìjọba kì í ṣe nípa ariwo ọpọlọ ni tí o bá lẹ̀ tí wọ́n ní ajá tó bá lẹ́ni lẹ́yìn dandan ló máa pa ọ̀bọ ṣùgbọ́n àwọn tó ń gbà mọ̀ràn ti pọ̀ jù àwọn àgbààgbà ilẹ̀ káàárọ̀ òjíire tó bá fi tí wọ́n ṣe kó yé bú àgbà mọ́ gbogbo ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ọpọlọ ni ó yẹ kó fi ṣe. mo fẹ́ sọ kinní kan nínú ọ̀tí bàbá ẹ̀ sọ wọ́n ní kí olóyè Sunday Igboho àwọn àgbààgbà tó ń gbà nímọ̀ràn ní ilẹ̀ Yorùbá ti pọ̀ jù wípé ó pọ̀ ó yẹ kó fi ọgbọ́n ṣe é wípé kí ló tún wí ná wọ́n ní torí wípé péyàn bá lẹ́ni lẹ́yìn ó máa ń pọ̀ bọ wípé àwọn tó ń gbà nímọ̀ràn ló pọ̀ jù ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ èébú ló ń bú àwọn mo fẹ́ bi yín léèrè lẹ́yìn ọba Ọ̀jájá tí olóyè Sunday Igboho fi ìbínú sọ̀rọ̀ sí ẹ dákun àgbàlagbà wo sí Sunday Igboho Àdìsá Májàsọ́lá wà ǹjọ́ ẹ́fà láyé sọ̀rọ̀ sí bàbá lọ́yọ̀ọ́ rí ǹjọ́ sọ̀rọ̀ sí Ọ̀tá Ọjà Òfòṣogbo rí ọba Olúbàdàn ǹjọ́ sọ̀rọ̀ sí ọba Olúbàdàn rí ǹjọ́ fi ìbínú sọ̀rọ̀ sí ọba Èkìtì kódà nígbà tó lọ bẹ̀ẹ́ rí bó ṣe dọ̀bálẹ̀ fún wọn ọba Ọ̀tá Ọjà Òfòṣogbo ọba Ògùn state ǹjẹ́ olóyè Sunday Igboho ó sọ ọ̀rọ̀ sí wọn rí ju ọ̀rọ̀ ìbínú tó fi sọ̀rọ̀ sí ọba Ọ̀jájá torí pé ó lọ sí Àbújá
bó yẹ kán lọ sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe sí bọ́dà wa bí wọ́n ṣe fi bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá ṣe ní ìrẹ́pọ̀ tí gbogbo nǹkan ó tòrò tó jẹ́ pé tẹ́ bá tẹ̀fẹ́ káwọn dákẹ́ ń tẹ́ yẹ kẹ́ ẹ lọ ṣe ẹ̀ ṣe kàn déédéé ní pé kò ń dákẹ́ ẹ̀dẹ̀ ṣẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe kémi dákẹ́ kí n mọ́ sọ̀rọ̀ mọ́ sí nǹkan tẹ́mi béèrè fún jẹ́ ṣe fún mi tẹ́ ẹ̀ bá tẹ̀fẹ́ fún mi nílẹ̀ Yorùbá àwọn ọmọ tó ń kú ikú gbogbo tẹ́tẹ́ ẹ̀ ti pa tó gbogbo ǹjẹ́ ẹ̀ ti ṣe ẹ̀ ṣe ló bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ security tí ò sí ń ló fa sábàbí tẹ́mi fẹ́ ǹjẹ́ ẹ̀yìn ti ṣe tẹ́mi fẹ́ ẹ̀kàn ní kí n dákẹ́ ìbínú yẹn ló sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àwọn nìkan ni o wọ́n wá ń fẹ́ máa kó gbogbo ara wọn pọ̀ ẹ̀ lè mọ́ ọba Olúwo sí ọba Olúwo kì í sí ọba Olúwo kì í sí ọba ẹ̀yìn tí ẹ̀ àti tó lè pè yín lọ́ba Olúwo kì í sọba bẹ́ẹ̀ ni bàbá Olúwo kì í sọba so tí Olúwo ti sọ ó fẹ́ fi olóyè Sunday Igboho negotiate ni àṣírí tó wà láàrin wọn nìyẹn ó fẹ́ fi olóyè Sunday Igboho negotiate pẹ̀lú Tinubu ó fẹ́ ti jọ ṣe business pọ̀ ó ní káwọn jọ ṣe business ó ti sọ́ǹtà gbangba ó lóun ní káwọn jọ ṣe business so that kí olóyè Sunday Igboho máa ṣe gbogbo bó ṣe ń ṣe yẹn lọ so that tí wọ́n bá ti wá bọ́ sínú ilé kó máa wá bọ̀ lọ́dọ̀ òun wà mú lọ sí Àbújá káwọn jọ kó máa fi gba owó lọ́wọ́ Buhari òun ló sọ kìí ṣèmi mo sọ ẹ̀rí dẹ̀ wà ń bí ṣe ń gbọ́. èèyàn kan òun dìde pé ìwọ ló fẹ́ ja ìjà fún òmìnira ẹ jẹ́ ká kọ́kọ́ tọ̀ ní ọ̀nà kí a jókòó kí a sọ̀rọ̀ àwọn olóṣèlú wà ń bẹ̀ wọ́n lè máa ṣe dáadáa o ṣùgbọ́n àwọn ọlọ́run sì fi síbẹ̀ àwọn tó ń ṣe òṣèlú a ní láti kọ́kọ́ jókòó pẹ̀lú wọn lẹ́sẹẹsẹ ní gbogbo kínní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ní pé àwọn fẹ́ gbé ní ọ̀nà ariwo nǹkan ogun wo ló fẹ́ fi jà ṣé o ní nǹkan ogun lọ́wọ́ ni. bàbá dáhùn wípé ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo ìgbà ni olóyè Sunday Igboho máa ń dáhùn pé àwọn ọba ìlú tóun ti lọ ṣe rálì wọ́n sọ̀pọ̀tì àwọn tí ọba ìlú ò bá sọ̀pọ̀tì Àtaọ́jà ẹni nígbà tán lọ ṣe rálì bẹ́ẹ̀ ọba Àtaọ́jà sọ̀pọ̀tì olóyè Sunday Igboho ọba Èkìtì nígbà tán lọ sí Èkìtì tán lọ sí Ondo township ọba abẹ sọ̀pọ̀tì wọn ẹni tán lọ kí wọn láàfin ní títí Èkìtì ọba abẹ náà kí wọn ẹ rí gbogbo nǹkan tí wọ́n ṣe níbẹ̀ so eléyìí tó wá wà nílẹ̀ yìí ẹ ti wá rí i pé ọba Ọ̀yọ́ ọ̀rọ̀ títí ọba Ifẹ̀ tí olóyè Sunday Igboho sọ sí wọn òun ló wà nínú ọba Ifẹ̀ kò kí ṣe ọba kankan torí ọba ilé ọba Òṣogbo àbọ̀bà kínní wọn sọ pé olóyè Sunday Igboho bú àwọn Ìgbòho òde bú ọba kankan ju pé ìbínú tó fi sọ̀rọ̀ sí ọba Ilé Ifẹ̀ kò bú bàbá ẹ máa tún gbogbo ní gbogbo àwọn ọba wa bàbá wa ń sọ̀pọ̀ nǹkan tó wọn pé ẹ má bú bàbá wa mọ́ ẹ má bú àwọn bàbá wa mọ́ àwọn bàbá wa ń sọ̀pọ̀tì wa olóyè máa ń sọ̀rọ̀ ní àìmọye ìgbà ṣùgbọ́n èyí ni olóyè Sunday Igboho ń bú yín lẹ́yìn tó máa ń sọ fún wa ní àìmọye ìgbà ó ti sọ fẹ́mi rí nínú inbox mi bẹ́ẹ̀ ni ó ti sọ fẹ́mi rí nínú inbox mi báwọn bàbá yẹn support wa ẹ̀yin ẹ máa ṣe lọ ẹ̀yin ẹ máa wò ó tán bá gbé mi nísìn gbogbo àwọn bàbá yẹn náà máa dìde àṣẹ ẹ̀ dìde àṣì ò sí nǹkan kan lọ́wọ́ yín àṣẹ ẹ mọ tẹ́ ń ṣe gbogbo tẹ́ ń sọ ìbá má sọ ń ta ẹ mọ̀ pé talẹ̀ ti ń sọ̀rọ̀ yín ni ẹ ń sún ẹ lẹ́kọ̀ọ́ mọ́ra yín lẹ́nu èmi mọ̀rọ̀ gbọ́ ọ mo dẹ̀ mọ̀rọ̀ túmọ̀ mo dẹ̀ mọ̀ bọ́ sí analyze ọ̀rọ̀ torí màá fi làákàyè gbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà bàbá Lúfẹ̀ kábíyèsí o so ẹsẹ̀ inú yín ń dùn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sílé olóyè Sunday Igboho ó ti wá yé mi báyìí pé ohun tó ṣẹlẹ̀ nínú olóyè Sunday Igboho yẹn ohun ẹ̀yin gangan ìbínú yẹn lẹ fi dá sí. ṣùgbọ́n àwọn ọmọ káàró òjìrè ọgbọ́n ju agbára lọ Ọlọ́run á bá máa dúró tì à ń gbàdúrà fún tó rọmọ wa náà ni. ẹ ń gbàdúrà fún làwọn ọmọ rẹ̀ lo oṣù mẹ́ta tẹ́ ẹ̀ ní ìgbésẹ̀ kankan tí ẹ lè ṣe ẹni tó bá rí ọ̀rọ̀ ẹ túmọ̀ rẹ̀. kárìn kápọ̀ yíyẹ ló máa ń yẹ ni ṣùgbọ́n kí ló máa ń tú ẹgbẹ́ ìrẹ́jẹ ló máa ń tú ẹgbẹ́ tí ìrẹ́jẹ bá ti wà ẹgbẹ́ ò kì í gún gbogbo àwọn tó ń sọ pé àwọn fẹ́ kí a pínyà ó ní táwọn náà rí i pé kò yẹ kó máa rí báyìí lọ ẹ jẹ́ ká jókòó sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká pínyà. ǹjẹ́ nígbà tá a sọ̀rọ̀ yẹn ẹ ṣeun gan bí ẹ ṣe sọ̀rọ̀ yìí bàbá wa Ọ̀jájá kábíyèsí o mo kí yín o kábíyèsí o mo rí wípé ẹ máa rí pé mi ò bú yín rárá
mò ń bá yín ṣe analysis tó gbásìkì lérí ọ̀rọ̀ yín ni ẹ máa rí ọ̀rọ̀ tẹ́ sọ nísìn ẹ ní gbogbo èbú tó bu yín kò dùn yín o àmọ́ ẹ ń gbàdúrà fún ṣé àdúrà ní ọ̀rọ̀ rẹ̀ kàn ní àbí ìgbésẹ̀ ṣé Nnamdi Kanu ò ta sí àwọn tọ̀dọ̀ tí wọn rí bó ṣe máa ń blálà wọn ni àtọ́jú pé kì í wo Nnamdi Kanu àbí ó máa ń fún wọn ní blálà bàjẹ́ gbogbo àwọn elders wọn kọ́ lẹ́rí tán dìde tí wọ́n lọ síbi tán lọ sí kóòtù lọ pàdé ẹ̀ ó máa ń fún gbogbo ní blálà ṣé kò fún wọn blálà anybody tó bá rí nílé wọn torí tó ń ṣe ti Odùduwà tó bá rí tó ń ṣe ti Biafra tó dẹ̀ jẹ́ ọmọ Biafra tó rí lọ́dọ̀ gọ́ọ̀mẹ́ǹtì gbogbo ló máa ń fún blálà torí èmi máa ń wo Nnamdi Kanu back to back láti mo ti ń wo níṣó ti lé 4 years tí mo ti ń wo Kanu 4 years ni mo ti ń wo bọ̀ wàláì back to back ní tí bá wà mí ṣe máa ti yẹ pèsè bí tí máa gbọ́ ọ lọ ni mo ń gbádùn ẹ̀ bàjẹ́ ó máa ń fún wọn blálà nǹkan ṣe ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọn ò ṣe ẹ̀ wá dúdú lọ́yà tó dìde ni ẹ̀ wá dúdú lọ́yà tó dìde fún tí wọ́n máàchì lọ sí kóòtù wọn gba kọ́bọ̀ wọn láwọn ò tí ì gba owó wọn lọbẹ̀ lọ ṣe wọn lọ ṣiṣẹ́ fún that is why tí ìjọba gan bẹ̀rù wípé kí ẹgbọ́n tí Láyà Muhammed sọ ó ní káwọn lọ yáwó ní China láti fi prosecute Nnamdi Kanu ṣé ẹgbọ́n tó sọ wọ́n ní kán lọ yáwó ní China nítorí Nnamdi Kanu bìkọ́ torí pé àwọn àgbààgbà wọn dúró àwọn ọmọ wọn dúró wọn gbàbọ̀dè àwọn ọmọ wọn tán dẹ̀ ń lò wọn gbàbọ̀dè lọ́wọ́ àwọn elders wọn kí wọ́n fún wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n ti gbàbọ̀dè nígbà tí Ọọ̀nifẹ̀ bá pe àwọn ọmọ tó wà nú àwọn gúrùpù kan ẹ̀yin ẹgbẹ́ owó ẹ máa tàn wọ́n gbogbo àṣírí tó wà ń bẹ́ẹ̀ máa wá gbé fún mi ṣé wọn ò ní ìgbà ọmọ tẹ́bi ń pa àwọn Tinubu náà láwọn ọmọ tiẹ̀ gbogbo àwọn gómìnà náà láwọn ọmọ tiẹ̀ ní Yorùbá nation tó ń lọ fún wọn ní information àwọn ni wọ́n ń gbé lọ sókè wọ́n kàn ń gbáwò èèyàn láti gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n á dẹ̀ dàrin sí kọ́lọ́bó wọ́n á dẹ̀ máa sọ pé àwọn ń sí Yorùbá nation àti ẹ ti rójú ayé nìsín ẹlẹ́gbàdúrà ṣé àdúrà ni àbí ìgbésẹ̀ àdúrà wo ni wọ́n ti gbé ìgbésẹ̀ lọ́rọ̀ Ìgbòho gbà ìgbésẹ̀ ṣé tí wọ́n ní táwọn ni wọ́n mọ ní wà nídìí bí ọ̀rọ̀ Ìgbòho ṣe rí ní Kútọ́nù ó kàn ṣàlàyé fún yín ní kẹ́lẹ́ yé yín òkè Kútọ́nù ti ní pé kò sí nǹkan kan tó ṣe fáwọn kò lẹ́sẹ̀ lọ́rùn kò ṣe kankan tí wọ́n mọ̀ pé àwọn tó dúró nídìí ẹni tí wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ ẹ̀yin dẹ̀ wo body language tí wọ́n fi sọ à ń gbàdúrà fún ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ gbogbo tó ṣe fún wa akúkú gbàdúrà fún à ń gbàdúrà fún ọmọ ni ò ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíì ẹ wo body language yẹn kí ló kàn mí ebe èbú tó bá ti wí fún kò gbọ́ kó náà máa mú lọ tó bá bára rẹ̀ kò ká yé tèmi ebe mi ti sọ fún pé àwọn tó ń bá fà yìí àwọn alágbára tó ń bá fà yìí wọn gbádùn mo lè wà nínú gúrùpù wọn ṣùgbọ́n gbogbo tó ń lọ bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n dájú àwọn tá a jọ ń ṣe pọ̀ wá mọ́ra wa ṣùgbọ́n kò lè gbọ́ torí wípé n tó náà dẹ̀ bẹ́ẹ̀ ṣe kó máa rán òun ló fẹ́ fa mi ara gbàmọ̀ gbàdúrà fún n tẹ́ ń sọ nìyẹn sà kábíyèsí o n tẹ́ ń wínú ẹ ṣeun ẹ jẹ́ mọ́ gbádùn bàbá wa lọ́yọ̀ọ́ lọ bàbá nífẹ̀ẹ́. bí òye ṣe yé wọn sí ni a ò dẹ̀ ní bu ẹ̀tẹ́ lù wọ́n bí èmi ṣe máa ń sọ fún ìjọba ó yẹ kí ìjọba pè wọ́n sí ìjókòó nítorí pé ọbẹ̀ ò kí ń mì ń kó àgbà orí ìtẹ́ àgbàlagbà mo jókòó lé ní tó dára ni kí orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè adúláwọ̀ ká wà níṣọ̀kan ṣùgbọ́n tí ìrẹ́jẹ bá ti ń tú ẹgbẹ́ á máa kùn tí ẹgbẹ́ bá ti ń kùn òun ló máa ń ṣokùnfà kí ẹgbẹ́ kó tú bí wọ́n ṣe ń pín nǹkan ní orílẹ̀-èdè adúláwọ̀ tí mò ń pè ní orílẹ̀-èdè Nàìjíríà òun ni gbogbo àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí pé kí ni orílẹ̀-èdè ti ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà ní òkè òkun inú wọn ò dùn sí gbogbo ìròyìn tó ń gbọ́ nílé ọ̀rọ̀ kòbákùngbé tí wọ́n ń gbọ́ nílé gbogbo wọn ló lẹ́bí ń bì gbogbo wọn ló ní ará ló ní ojúlùmọ̀ inú fu àyàfu náà wà wọn ò lè wálé gbogbo tó yẹ kí wọ́n fẹ́ wá ṣe torí ilé làbọ̀ sinmi oko torí ẹ̀ ní àwọn tó wà ní òkè òkun ni ó ṣe múmúláyà wọn púpọ̀ púpọ̀ ṣùgbọ́n tó bá múmúláyà wọn ọgbọ́n ni gbogbo nǹkan gbà láyé wọ́n ní láti fi ọpọlọ sí
kò ń ṣe nípa ìjàǹdùkú nípa ogun tẹ̀m̀bẹ̀lú ẹkún ọ̀tẹ̀ torí tẹ́ bá jagun tẹ̀m̀bẹ̀lẹ̀kún náà ẹ máa jókòó sọ ni ìdílé máa fi jókòó ẹnu lẹ máa fi sọ tẹ́ ẹ bá jagun ìdí náà lẹ máa fi jókòó ẹnu lẹ máa fi sọ kí wá lóde tí a ṣe fìdí jókòó kàkúkú fẹnu sọ ní ìrọwọ́rọsẹ̀ ibi tí èmi wà nìyẹn pé ó ti tó àkókò kí a sọ̀rọ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà kò yẹ kó fì sí apá kan ju apá kan lọ àparò kan kò yẹ kó ga ju àparò kan lọ n tó ń ṣokùnfà awuyewuye nìyẹn awuyewuye tó bá dẹ̀ ti ń pọ̀ jù tí a bá mójútó ó léwu Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ ká rí wàhálà torí ìdí èyí mo máa rọ ìjọba ibi tí èmi wà nìyẹn mo máa rọ wọ́n ó ṣe pàtàkì kí a sọ̀rọ̀ ní ìtùbínùbí. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́n ní ẹnu Ọọ̀ni Ilé Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì II. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tùbínùbí wo la fẹ́ sọ? oríṣiríṣi ẹ̀gbin ló ń bọ́ ọmọ Yorùbá ẹ wá ní pé ká máa jókòó ní tùbínùbí ẹjọ́ tùbínùbí wo la fẹ́ sọ? tùbínùbí wo la fẹ́ ṣe? irú ọ̀rọ̀ wo la fẹ́ sọ? àwọn tọkíá àwọn yẹn wọ́n láwọn ni wọ́n ń sọ́pọ́ọ̀tì wọn tí wọ́n fún wọn ní ammunition jókòó sọ Boko Haram ti sọ̀rọ̀ ń di gbogbo ilẹ̀ South West jókòó kẹ́ ẹ sọ bọ́dà tí wọ́n ti tí òṣò jẹ nílùú jókòó kẹ́ ẹ sọ àwọn ọmọ tí ò ríṣẹ́ ṣe jókòó kẹ́ ẹ sọ security tí ò sí nígboro tó pé pípa ni wọ́n ń pa àwọn ènìyàn kiri nígboro jókòó kẹ́ ẹ sọ ẹ dákun kí lẹ fẹ́ jókòó sọ ká gbẹnu dákẹ́ pàdé àpòpọ̀ mọ bí Yorùbá bá a ṣe máa bọ́ kúrò nínú wàhálà àti ìdààmú tí wọ́n kó wa sí ṣùgbọ́n torí oúnjẹ tẹ̀ǹjẹ ẹgbẹ́ rí àwọn ọba ilẹ̀ Yíbò tẹ́ ẹ rí wọn tán ṣe gbùrù pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ẹ rí wọn tí wọ́n ṣe gúlégúlégúlégúlé tẹ̀lé wọn lẹ́yìn tẹ́ ẹ rí wọn tí wọ́n ṣe patí bẹ́ẹ̀ yín ṣe ń ṣe patí káàkiri pẹ̀lú pásítọ̀ ẹ ń rí wọn pẹ̀lú pásítọ̀ tẹ́ ẹ ya fọ́tò káàkiri orí social media ìjọ wo lè ráwọn ọba wọn tán ṣe gbàràgbàrà kiri ìjọ wo lè ráwọn ọba wọn tí wọ́n há mọ́nú ẹlòmẹ́tọ̀ tí wọ́n ṣe bálabàlá kiri ẹ̀yìn náà la rí láàmú rí lágbo olórí Wàsíù Àyìndé tẹ́mọ̀ spray owó pẹ̀lú ọ̀pá funfun lọ́wọ́ pẹ̀lú ìró funfun lẹ́ ń spray owó eléyìí tó pẹ́ alágbádá sáyẹ́nsáyẹ́ tó wà níwò òun náà wà bẹ́ẹ̀ o ṣé ẹ rò pé gbogbo wa lọ̀dẹ̀ ni ṣé ẹ rò pé gbogbo aládáàtì ni ṣé ẹ rò pé gbogbo aláàkàwé ni àbá àmọ́ ń tà ń ṣe tọ́lọ́rọ̀ yóò yé mi mọ́ pẹ̀lú gbogbo bí a ṣe ń gbìyànjú tó ẹ̀yin bàbá ẹ̀ sì ń fọwọ́ aago sẹ́yìn ókè káti ẹ̀ wá ní ẹ̀sọ̀rọ̀ kan nìsín o ẹni mo fẹ́ sọ kinní kan nínú ọ̀rọ̀ tí bàbá lọ́yọ̀ sọ bàbá nífẹ̀ẹ́ bàbá lọ́yọ̀ dáhùn wípé wọ́n ní àwọn kọ lẹ́tà lọ sí Àbújá àwọn kọ sí Mákindé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wọ́n ní Mákindé ignore lẹ́tà wọn bàbá lọ́yọ̀ nìyẹn ọba Adéyẹmí ikú bàbá yèyé bàbá láwọn kọ lẹ́tà sí Àbújá ẹ̀dẹ̀mọ̀ pé gùdù nu lẹ́tà kíkọ́ nu script kíkọ́ gbogbo alárí lẹ́tà náà gbà náà ta ní bàbá kọ́ ló kọ lẹ́tà pé báwo ni bàbá ṣe máa kọ script ká fẹ́ kán fẹnu sọ wọ́n láwọn kọ lẹ́tà náà sí ọ̀dọ̀ Mákindé wọ́n ní Mákindé náà kọ lẹ́tà wọn odidi ọba láàfin ẹ pè yín ní ikú bàbá yèyé a pè yín ní aláṣẹ a pè yín ní olórí ládéládé ọba láàfin ta ni ó gbọ́ ká láàfin bọ̀ tí ò ní mọ̀ gbọ̀n jìnnìjìnnì láyé ìgbà náà ẹ̀yin wá kọ lẹ́tà sí Mákindé lásán Mákindé ignore lẹ́tà yín tí ìṣí orí adé Mákindé ignore orí adé ọwá lé pé ò ní pa ọ́ ignore orí adé ìwọ náà rí bàbá fìn ọwá ní kẹ́mi máa ń rí ọ̀fin ọwá o má lọ wá lọ́dọ̀ tèmi o mi ò kúrò mi tí mo wà wá gbé mi o ẹ popular o orí adé fín ọkọ̀ dáyì ẹ̀ orí odidi ọba aláàfin fín ṣé ẹ ti rí bẹ́ẹ̀ nìsín
no wonder táwọn bàbá náà tí bàbá náà fi ti pé kúkú wá gba kámú pé jẹ́ kúkú máa ṣe bó jẹ́ mo ti dojú ó pé bẹ́ẹ̀ ti ń lọ ń tèmi ṣe bóun ti darúgbó tóun kú ti ń lọ ń tóun bọ̀kọ́ ẹ pé bàbá ń ronú pé òun lọ́mọ ńlẹ̀ kí bàbá ronú pé àwọn èwe kókó òkó táwọn ń fẹ́ yẹn àwọn pínṣíní táwọn ń fẹ́ wọ́n sì ń bọ̀ àwọn ọmọ tán bí ń bẹ̀ lọ́jọ́ ọ̀la bàbá náà ò ní gba kámú pé jẹ́ ń fi lẹ́lẹ̀ mo kú ti kọ lẹ́tà wọn kúkú gbọ́ bàbá láwọn ti kọ lẹ́tà wọ́n ní Mákindé ignore lẹ́tà ibẹ̀ ni ọba Ọ̀yọ́ ti ń sọ̀rọ̀ ọba Afẹ́ ti ń sọ̀rọ̀ pé káwọn jó kí lẹ fẹ́ jókòó sọ ọba ẹni ìtàn kí lẹ fẹ́ jókòó sọ ọba Adéyẹyè Ògúnwùsì kí lẹ fẹ́ jókòó sọ ẹ má gbàgbé pé kò sí tẹ fẹ́ jókòó sọ torí àwọn ilé ò rẹ́dì ok nígbà tẹ́ ẹ ń sọ̀rọ̀ fẹ́mi wípé ẹ ń sọ fún wa nísì pé àwọn tó ń lùlù pé kí ìlú kó pín ẹ láwọn tó ń lùlù pé kí ìlú kó pín pé ṣé wọ́n ti ní nǹkan tí wọ́n fi jagun tùbí ìdùnbínú yẹ kẹ́ ẹ fi sọ mo fẹ́ kí ẹ̀yin èèyàn mi rán mi létí ìgbà tí Sowore ti bẹ̀rẹ̀ revolution ìgbà wo ni Sowore ti bẹ̀rẹ̀ revolution ìyẹn Ọmọyẹlé tó ti bẹ̀rẹ̀ fún revolution Ọmọyẹlé lèmi kọ́kọ́ support tẹ́lẹ̀ Ọmọyẹlé ni mo kọ́ máa ń sọ nípa revolution lèmi kọ́kọ́ máa ń sọ nípa ìtẹ́lẹ̀ ìgbà tẹ́mi rí wípé ẹ̀ gbọ́ ẹ̀ ní gbé ìgbésẹ̀ lèmi jí wọnú Yorùbá nation pàtí mo rí pé mò ń dára mi láàmú lórí revolution ni mo yíwọ́ mi sẹ́gbẹ̀ẹ́ ni mo bọ́ sínú Yorùbá nation ẹ wo ìgbà tí Ọmọyẹlé ti bẹ̀rẹ̀ revolution bọ̀ ǹjẹ́ ẹ̀yin bàbá ẹ̀ support Ọmọyẹlé ok tẹ́ ẹ̀ bá support Nnamdi Kanu ẹ̀ support Sunday Igboho pé wọ́n ń pariwo báwọn fẹ́ pín èébú náà bú yín sí Ọmọyẹlé náà bú yín ẹ̀ nìkan ṣe ṣé Sowore Ọmọyẹlé sọ bú yín tẹ́ ẹ̀ fi lè sọ ok tó bẹ́ẹ̀ pé yìí fẹ́ ṣe bí ọba gidi tẹ́ ẹ fẹ́ ṣe bí àgbà tòótọ́ àgbà tó dúró di ọmọ ìgbà tí Sunday Igboho ga báyìí sí yín yẹn ẹ̀yin ò wá mú Ọmọyẹlé má bẹ́ ẹ wá fa Ọmọyẹlé mọ́ra ẹ wá fún ní full support lórí revolution tó béèrè fún ẹ má gbàgbé pé Ọmọyẹlé wá sí ààfin bàbá ní Ifẹ̀ bàbá ẹ má jẹ́ kí n bínú sí inú mi ti ń ru o bàbá wọn ti ń bínú o mọ́ jà lẹ́nìí mọ́ jà ọba mọ̀ rèmi wá mi ò bínú mọ́ mo ti rọlẹ̀ inú mi ti rọlẹ̀ ẹ má gbàgbé ọba Ilé Ifẹ̀ ẹ ti gbàgbé ìgbà tí Ọmọyẹlé lọ sí Ilé Ifẹ̀ tó lọ yọjú sí ọba Ilé Ifẹ̀ tí a gas ni wọ́n fọ́n sí Ọmọyẹlé má nìyẹn lóun ti lò tó 6 hours ní ìta ó ní wọ́n jẹ́ kó ń wọlé torí pé kò gbé mọ́tò dẹ̀kù wá torí kò gbé mọ́tò jàgàdàjàgàdà wá ọba ilé torí pé revolution ẹ bá wẹ̀ pé revolution ni Ọmọyẹlé wà fún gbà náà kò sí fún Yorùbá nation kò sí fún kí Yorùbá pín o revolution to one Nigeria ni Ọmọyẹlé wà fún àwọn ọdẹ ní adúró Ìgbòho dúró fún revolution to break up to Yorùbá land bẹ́ẹ̀ dẹ̀ ní Nnamdi Kanu Mazu Nnamdi Kanu ìyẹn olórí tàwọn Biafra àwọn náà dúró fún revolution to Biafra but Ọmọyẹlé dúró fún revolution to one Nigeria inú one Nigeria náà inú kan ni wọ́n jọ wà ó ǹjẹ́ ẹ support Ọmọyẹlé gbogbo àwọn àgbààgbà tẹ́ ẹ ní pé kò support ǹjẹ́ ẹ̀yin support Ọmọyẹlé bàbá nífẹ̀ẹ́ mo challenge yín ẹ dá mi lóhùn ìbéèrè mi mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn fún iná ọjọ́ mẹ́ta pé tẹ́ ẹ bá dá mi lóhùn bàbá yín mú nǹkan lẹ̀ kí ni ìbá yín múlẹ̀ ìbá yín já o gbogbo fídíò Ọmọyẹlé yín gbé wá yín mọ̀ gbé tí Ìgbòho wá yín sì mọ̀ gbé tí Nnamdi Kanu gbogbo fídíò yín ni mo play yín sì mọ̀ analysis lé lórí yín sì mọ̀ wọ́ yín wá mo mọ̀ pé ẹ fẹ́ popular sí bóyá ẹ nídìí kí n máa polongo orúkọ yín kì í ṣe ìgbà torí ìgbà tí Ọmọyẹlé ti ń pariwo ǹjẹ́ ẹ support ẹ bàbá ẹ dá wa lóhùn o torí ẹ láwọn tí wọ́n ń pariwo now ẹ ti láwọ̀ ò ní nǹkan ja ogun Sowore ò dẹ̀ dúró pé òun fẹ́ jagun Sowore ò lóun fẹ́ jagun àbọ̀ Ọmọyẹlé ń pariwo ó ń pariwo jagunjagun ni Ọmọyẹlé ò pariwo ogun jíjà Ọmọyẹlé ò sọ pé òun fẹ́ ja ogun Ọmọyẹlé ń sọ pé nípa revolution kẹ revolute Nàìjíríà ti bàjẹ́ kò sóúnjẹ kò sí títì kò ṣiṣẹ́ gbogbo nǹkan ti dàrú ẹ̀yin kan kówó sápò yẹn kó jáde lọ tí Ọmọyẹlé wà fún nìyẹn kò gbẹ́bọn dání ara àwọn ọmọ revolution lẹ lọ pa sí Lekki tailgate gbà tí Láyà Muhammed yóò sọ̀rọ̀ ó lẹ́nìkan kò kú ó ní bò bẹ́ẹ̀ nìkan kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ larí níta báàbá tiẹ̀ ní tó kù àwọn ọmọ tẹ́ ẹ pánkọ́ àwọn ọmọ tí bọ̀bá lẹ́sẹ̀ ńkọ́ ẹni nìkan kan wọn ò tútẹ̀ kódà gan Sanwó-Olú ìyẹn Táyé tó wà lẹ́kọ̀ọ́ Táyé Lolú Babájídé Sanwó-Olú tó wà lẹ́kọ̀ọ́ Táyé òun gan sọ pé bọ́n bá àwọn èèyàn ó ní ṣùgbọ́n yóò kú lóun náà sọ
but later ló padà sọ pé àwọn méjì kú ó náà sọ pé àwọn méjì kú náà máàkì ìyẹn Láyà Muhammed dẹ̀ ń dáhùn wípé bá tó ṣẹlú bí ẹnu. Bàbá yẹn ẹ ti mọ bàbá tí mò ń sọ yẹn bàbá báyìí eléyìí òkú pé wọn ò yìnbọn fẹ́ nìkankan but ẹ má gbàgbé pé Sanwó-Olú ìyẹn Táyé tó wà lẹ́kọ̀ọ́ Babájídé Táyé Sanwó-Olú ó níbọn báyàn but Láyà Muhammed níbọn ò báyàn sírú àwọn tá à ń fi sípò nìyẹn àwọn tó ti ní tìmẹ̀ǹtẹ̀ tó yẹ ká kó kúrò ó yẹ ká ti kó wọn sẹ́gbẹ̀ẹ́ ká ti gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan ti lọ rè máa àwọn tó ti ń lo pampers ó yẹ ká ti gbá wọn sínú ilé kán lọ jòkó kán lọ sẹ́ńpẹ́ ká kó àwọn ọmọ kékeré sípò tán wà yẹn àwọn ọmọdé ló yẹ kán wà nípò tí àwọn báyẹn wà wọ́n ti dàgbà wọn ò mọ tán sọ mọ́ táwa ló ń parọ́ ìwọ tẹni tó wà lẹ́kọ̀ọ́ tó jẹ́ gómìnà Èkó gan mọ̀ pé bọ̀ báwọn èèyàn a dẹ̀ rí fọ́tò odidi gómìnà Èkó pẹ̀lú àwọn ọmọ tó wà ní hospital ìwọ dẹ̀ níbo òbẹ́ nìkankan sọ̀rọ̀ nìyẹn ó sọ ní ìjẹta náà ó níbo òbẹ́ anybody ìyẹn Láyà Muhammed ó níbo òbẹ́ nìkankan èmi dẹ̀ ní fídíò ibi tí Mákindé tí Sanwó-Olú tó ti sọ pé ìbọn báwọn èèyàn wọ́n dẹ̀ wà ní hospital tán rí tán tó dẹ̀ ka hospital tí wọ́n wà ó sọ náà báwo wá lè ṣe níbo òbáyàn ẹ má lọ wá o kí ló dé sọpọ́ọ̀tì Ọmọyẹlé bàbá nífẹ̀ẹ́ bí Sunday Igboho bá tiẹ̀ gbọ́ tó lágídí ó dẹ̀ ń bú yín bẹ́ẹ̀ ṣe wí ṣé Ọmọyẹlé náà lágídí ó dẹ̀ ń bú yín ẹ má gbàgbé pé Ọmọyẹlé wá ṣàfihàn ó di iye wákàtí Ọmọyẹlé lò níta yín ìgbà ilẹ̀ lọ gbé àwọn eléwì jáde kán máa bá yín kọrin bú abẹ́ ti gbàgbé mo ní orin ewì yẹn o tẹ́ni kí wọ́n fi bú Ọmọyẹlé nígbà náà tẹ́ni wọ́n rí yín fín torí pé ọmọ ò kò dọ̀bálẹ̀ fún yín Ọmọyẹlé ò dọ̀bálẹ̀ fún yín ó dẹ̀ dọ̀bálẹ̀ bọ̀ tínú bí ó pẹ́ kó tó dọ̀bálẹ̀ báwo ni inú òṣè níbí yàn sọ torí pé yẹn náà ó ti sẹ̀yìn Ọmọyẹlé sẹ̀yìn Sunday Igboho sẹ̀yìn gbogbo ọmọ Yorùbá sẹ̀yìn táwa lè jọba lé lórí gan Sunday Igboho sẹ̀yìn Ọmọyẹlé ò dọ̀bálẹ̀ fún yín Sunday Igboho bú yín ọ̀tọ̀ Ọmọyẹlé tí ó lágídí ó gbéraga kò dọ̀bálẹ̀ fún yín lẹ́yìn ìgbà tẹ́ mú tíágà tẹ́ fọ́n sí ọmọ ọlọ́mọ lójú torí pé wá kí yín láàfin torí pé ó ń jà fún revolution Nàìjíríà ẹ̀dẹ̀ mú tíágà ẹ fọ́n sí wọ́n na má nìyẹn kúrò ní wọ́n náà ń dán lọ ni tán ba mọ́tò wọn jẹ́ tán tún fi lọ sóò náà tún sẹ́yìn tí à ń pòǹtẹ̀ tí wọ́n bá yín lábẹ́tẹ̀ yẹn tún dá ṣèrí àfọ̀hún Ìgbòho tí ò wá bá yín lábẹ́tẹ̀ yín òun náà sẹ́yìn Ọmọyẹlé tó jà fún wọ́n Nàìjíríà òun náà sẹ́yìn Ìgbòho tó jà fún wọ́n Yorùbá nation òun náà sẹ́yìn Nnamdi Kanu náà ń kó ogbèrè òun náà sẹ́yìn àwọn ọmọ tá à ń bú yìí náà àwa náà sẹ́yìn kábíyèsí o wàì ó ti parí nígbà tó jẹ́ pé gbogbo ayé ló sẹ́yìn gbogbo ayé ló ṣe bàbá ẹ má wọrí gbogbo ayé ló ṣẹ̀ wọ́n gbogbo ayé ló ṣe bàbá o Ọmọyẹlé sẹ́yìn ó lágídí òun gbéraga kò dọ̀bálẹ̀ fún yín ẹ̀dẹ̀ mú tíágà ṣe fi gbaná ojú ẹ̀ dànù tíágà sì lẹ́mọ̀ fífọ́n sí lójú torí ẹ ló yẹ ká jòkó oh my God sọmọ Yorùbá ò sí lẹ́gbẹ̀ ẹ lè bá mi sanalysis ọ̀rọ̀ ẹni mo mọ̀ pé ẹni fẹ́ ṣe alábòsí ni yín àbòsí ni ó pa yín torí ọ̀rọ̀ tí bàbá sọ yìí ẹ wà bá mi lọ gbé wa wọ́n ní àwọn pe Sunday pé kó dákẹ́ kó má jà fún Yorùbá nation mọ́ kó má sọ nípa Yorùbá nation mọ́ kó jẹ́ ká ṣe ní tùbínùbí ok kí wá ní tí Sowore tó kàlẹ̀ dídì wá gbéra rẹ̀ wá sáàfin yín wá bá yín láàfin káwọn lè sọ ní tùbínùbí káwọn lè jọ sọ̀rọ̀ yìí pọ̀ tí àgàsílẹ̀ mọ̀ fífọ́n Sowore lọ bàbá ẹ̀ ní kankan sí aláìní kan ṣe ni ìró tẹ̀ ń dijó tẹ̀ ń jó káyà ló ń ṣe yín bàbá èmi ò gọ̀ Ọlọ́run èmi ò gọ̀ Ọlọ́run ẹni tí mo bá ń mú lọ́rẹ̀ẹ́rẹ́ ó yẹ fún yín lẹ́gbàá fún nǹkan tẹ́ ẹ sọ kí n dá yín lọ́rẹ́ kí lẹ́ ṣe bèbí ẹ gbé ju gbígbé lọ ni tẹ́ ẹ bá gbé mi ẹ sì tèmi náà bóyá oṣù mẹ́rin ta táwọn tó wà ní àlọ́ oṣù bíi 6 igbá là ń pẹ̀ ní kò pàwọ́ ọ̀sìn tẹ́ ẹ ṣe bèbí. Bàbá ẹ má gbàgbé pé Sowore má dìde nì láti yàn níyàn bí tó wà kò pẹ́ tó dé sí Nàìjíríà láti Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ìgbà tó ti sọ́sọ́sọ́sọ́ ó wá sí odidi ààfin Sunday Igboho wá sáàfin ó bu yín níta ni bọ̀ Sowore nídìí wá sáàfin yín káwọn lè jọ ṣe ní tùbínùbí tí àgàsì lẹ fi lé lọ ẹ tó nà ẹ wá ní
ní kankan ṣe irọ́ lẹ̀ ń pa ní tó bẹ́ẹ̀ pẹ́ ní kan ṣe ẹ mọ̀ mú ti pé Sunday Igboho sọ̀rọ̀ sí yẹn lọ ẹ má mú mọ́ that is what ẹ fi plan yẹn ẹ̀yin náà lẹ ti ọ̀rọ̀ sí má nìyẹn lẹ ẹ̀yin lẹ ti ọ̀rọ̀ sí Igboho lẹ́nu lẹ kó sọ tí ò yẹ kó sọ jáde àwọn tẹ plan síbẹ̀ tẹ tán jọ pàdé kòkò náà ṣe síbẹ̀ kí ló dé wọn sọpọ́ọ̀tì Sowore tó wà fún wọn Nàìjíríà Ìgbòho náà wà ńbẹ̀ ẹ lè sọpọ́ọ̀tì ẹ wá lẹ fẹ́ sọpọ́ọ̀tì Boko Haram that is what ẹ fi sọpọ́ọ̀tì àwọn Boko Haram tí wọ́n ń pa wá tẹ fi sọpọ́ọ̀tì àwọn tó ń dú wá tẹ fi sọpọ́ọ̀tì àwọn tó ń run wá ohun tó ṣẹlẹ̀ nìyẹn àwọn ògọ sáwà gọ ni èmi ò gán tèmi o orí mo gbọ́n dáadáa ọmọ tó gbọ́n ṣáṣá ṣebí torí Tinubu pé yóò jẹ president ni ṣebí torí president Tinubu lẹ́ẹ̀fi lè sọpọ́ọ̀tì Sowore lẹ́ẹ̀fi lè sọpọ́ọ̀tì Sunday Igboho lẹ́ẹ̀fi lè sọpọ́ọ̀tì Nnamdi Kanu táwa lè fẹ́ sọpọ́ọ̀tì èdè sọpọ́ọ̀tì Boko Haram tí wọ́n ń kó wọlé mélòó nínú yín ló sọ̀rọ̀ nípa Boko Haram tí wọ́n ń kó wọlé ó ti di ẹ̀mélòó tẹ̀ sọ̀rọ̀ nípa Boko Haram tí wọ́n ń kó wọlé ó ti di ẹ̀mélòó tí ẹ̀ ń pariwo nípa Boko Haram ẹ̀ sọ nípa wọn náà ẹ̀ sọ kankan nípa Boko Haram náà ẹ̀ nìkan sí aláìníkan sí ni mí Yorùbá àti Haúsá Fúlàní yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni Haúsá Yorùbá Fúlàní àpapọ̀ báwo lẹ ṣe máa ṣe bí ẹrú lọ́dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n pa ènìyàn bẹ́ẹ̀ ṣe pa Bíọ́lá ẹ̀ lè pa Sunday bẹ́ẹ̀ ṣe pa Bọ́lá bẹ́ẹ̀ ṣe pa Bọ́lá Dédé kí wá bẹ́ẹ̀ ṣe pa Fúnṣọ́ Williams ẹ̀ lè pa Sunday kí ló ṣẹlẹ̀ ẹ̀ dẹ̀ wá ń fún wa ní ìfìjẹ bàbá ayé máa kọjá lọ bàbá ayé máa lọ ẹ̀ lè sọpọ́tì ọmọ Yẹlé Sowore ẹ̀ lè sọpọ́tì Sunday Igboho but ẹ sọpọ́tì àwọn Boko Haram tó ń pa wá nínú igbó ẹ lè sọ̀rọ̀ nípa Boko Haram tó ń pa wá nínú igbó ẹ wá ní Sunday Igboho bú yín ẹ kìlọ̀ fún kò gbọ́ ṣùgbọ́n ọmọ Yorùbá ló ti Ìgbòho pa bẹ́yìn lẹ ti pa ẹ̀yin ọba yìí gangan lẹ ti pa tẹ́ ẹ̀ sojú ayé fún torí ẹ̀yin gangan lẹ sọ pé ẹ wà lẹ́yìn rẹ̀ máa jó nìṣó ẹ̀yin gangan lẹ ń pretend fún bàbá yẹn wípé ẹ wà lẹ́yìn rẹ̀ ẹ̀yin gangan lẹ ti Ìgbòho pa kì í ṣe àwọn ọmọ Yorùbá kì í ṣe àwa láti Ìgbòho pa torí pé táwa bá wà nìkan wà lẹ́yìn Ìgbòho ò lè máa ṣe nǹkan tó ń ṣe ẹ̀yin tó ń rí ní ẹ̀yìn rẹ̀ tẹ́ ń pè tẹ́ ń bá sọ̀rọ̀ ló fi máa sọ pé gbogbo àwọn àbáyẹn náà ń bá mi sọ̀rọ̀ ẹ wá yàtọ̀ níṣẹ́ ẹ tì ẹ̀yin gángan lẹ ti pa tẹ́ ẹ tán pa ẹ̀yin lẹ ti pa ẹ̀yin lẹ tì í torí pé ẹ fẹ́ mú láti gba ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n lọ́n yọ okùn ẹ̀mí ojú ọkọ̀ lọ́wọ́ yé ẹ̀rí pa ara wa ń da yín jẹ ẹ wá bọ́ tọ̀rọ̀ àtijọ́ ẹ̀ ẹ wá ń sọ nísìn. bàbá ayé máa tán òtítọ́ ló máa dúró títí láéláé ayé ìyá tán kí wá ló kù fún yín kí ló máa kù fún yín kí ló máa kù fún yín ní ayé yìí gbogbo agbára tẹ́ ẹ ní ilé ayé tẹ́ ẹ kó lọ́wọ́ kí ló máa kù fún yín ó máa tán ayé máa tán ó máa kù ẹ̀yin nìkan. ẹ má ṣe jẹ́ ká wo ṣáìdì àwọn bàbá yẹn mọ́ ẹ jẹ́ ká wo mo ti sọ ńgbà kan mo ṣe ní ṣó mi mo ní Ọlọ́run náà ń pè ní olùgbèjà ọmọ òrukàn àwa ní ọmọ òrukàn torí pé àwọn orúnmọlẹ̀ ti lọ àwọn òbí wa ò sí láyé mọ́ àwọn tó dẹ̀ ní kó look after wa wọn ò ṣòbí a ò ní bàbá a ò ní ìyá so àwọn Olódùmarè dẹ̀ ni òun ni bàbá fún àwọn aláìní bàbá àtàláìní ìyá so àwọn tó dẹ̀ jẹ́ bàbá ńlá bàbá wa wọ́n ti lọ àtàwọn ìyá ńlá ìyá ńlá ti lọ so ẹni tó jẹ́ bàbá ńlá wa oníkẹ́jẹ́ kí gbogbo wa gbójú wa sí ìjàngbara tí olóyè ń jà yìí kì í ṣe fún èní bọ̀ nítorí ìran ọjọ́ iwájú àwa ọmọ ìran káàárọ̀ àjíire ni nítorí pé àwọn baba ńlá wa wọn ò pàṣẹ fún wọn rí àjèjì kò wá sí ìlú wọn láti wá pa àṣẹ fún wọn rí ṣùgbọ́n lẹ́ni àjèjì ló ń pàṣẹ fún ẹ̀yin ọba aládé àjèjì ló ń pàṣẹ fún ẹ̀yin ọba aládé nǹkan ìtìjú gan ni pé kí ẹ lọ sí ọ̀dọ̀ Buhari kí Buhari máa rán yín sí àwọn ọmọ yín pé kí wọ́n dákẹ́ torí pé kí ni ipò tẹ́ wà ní ayé Odùduwà àtẹ̀wọ̀nràn bàbá wa ńgbà tó wà ń bẹ̀ àti gbogbo àwọn tó ti wà ń bẹ̀ rí ní àtijọ́ irú àwọn Buhari yẹn wọ́n máa wá dọ̀bà civilian ni Buhari gbogbo agbára tí Buhari ní ìsìn kò ju ọdún méjì mọ́ kò ju ọdún méjì ọba òde kì í kúrò àfi tí ọba bá kú nìkan ní ìṣẹ̀ṣe wa ọba lè pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lórí ìtẹ́
nǹkan tó fi máa ń lé ọba dànù ni pé tó bá jẹ́ pé ọba ń ṣe nǹkan èèwọ̀ wọ́n máa lé ọba yẹn wọ́n á ní kó ṣígbá àbí kí wọ́n lé kúrò lù eléyìí tí ò bá fẹ́ ọba tí ò fẹ́ kí wọ́n lé òun tí ò dẹ̀ fẹ́ kí ìran òun because ọba tán bá ti lé kúrò nílùú tán bá ti lé lórí àpèrè ìran ẹ̀ ò lè jọba mọ́ so ọba míì máa rò pé bóyá torí pé nígbà tó bá ti rí pé ọ̀rọ̀ ilé ikú yá jẹ̀sín lọ á tètè ṣígbá torí pé tó bá ti ṣígbá yẹn ìdí ẹ̀ sì lè jẹ ọba ṣùgbọ́n tí ò bá ṣígbá ìdí ẹ̀ ò ní lè jẹ ọba mọ́ láyéláyé tí ìdí ẹ̀ bá wá ṣe àṣìṣe jà láti jẹ ọba ìlú ò ní tùbà ìlú ò ní tìṣẹ́ ara ò ní rokùn ara ò ní radìyẹ gbogbo nǹkan burúkú ìjàmbá ló máa ṣẹlẹ̀ sílùú so kí ni a wá ń sọ pé olóyè Ìgbòho Òòṣà gbogbo rally tó ṣe which is part of gbogbo ìlú nílé ayé yìí ni èèyàn ti lè béèrè fún òmìnira bẹ́ẹ̀ ni gbogbo rally tó ṣe kò síbi tó ti lọ ń ja ìjà kan kò ṣe pé kó bọ́n dání tó ní kán lọ máa yìnbọn rally ló ṣe bóyá nǹkan tí mo ń rò ni pé bóyá torí pé gbogbo wa ń pariwo ẹ̀ bóyá ìyẹn ọba o bóyá inú dẹ̀ ń bí yín ni o kò yé mi o ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó yé wa ni pé ẹni tọ́lọ́run bá ti fún lógo ògo ni à ń pè nǹkan ní ògo kódà bíbélì tí gbogbo wa sọ pé a gbàgbọ́ ó ní ọ̀tọ̀ lógo oòrùn ó ní ọ̀tọ̀ ní ògo òṣùpá ó ní láàárín ìràwọ̀ ó ní ọ̀tọ̀ lógo oòrùn ọ̀tọ̀ lógo òṣùpá ọ̀tọ̀ ní ògo ìràwọ̀ ó ní láàárín àwọn ìràwọ̀ ńkọ́ ó ní ìràwọ̀ tún ju ìràwọ̀ lọ ó ní ìràwọ̀ ó ní ó ju ìràwọ̀ lọ so tí ògo tó bá tó àsìkò tí ògo ẹ̀dá bá tàn ẹ jẹ́ ká gbà fún Ọlọ́run torí ní ìrétèmí rí olóyè Ìgbòho tí mo rí wọn pẹ̀lú gbogbo bọ́n ṣe ń ṣe ọmọlúàbí pọ́nbélé ni olóyè jẹ́ ẹni tó fa àwọn èèyàn mọ́ra ó jẹ́ ẹni tó rẹra ẹ̀ sílẹ̀ ṣé ebi ló ń pa ni àbí ìyà ló ń jẹ tó fi wá sọ pé òun wọgbó òun lọ ń jà fún àwọn èèyàn mo ríyàn tó sọ pé kò yẹ kí olóyè Ìgbòho gan fúnra ẹ̀ kò yẹ kó wọgbó páwọn ọmọ ẹ̀ ló yẹ kó máa wọgbó but òun fúnra ra ẹ̀ ló ń wọ igbó bọ́lọ́run ṣe kẹtó torí irú èmi nísìn tó bá yẹ pé bóyá èmi ni mo ń dán Ọlọ́run fún mi lówó bí irú olóyè yẹn mi rò pé màá lọ wọgbó mo lè máa wò pé kí ni mo fẹ́ lọ ṣe inú igbó ṣé ẹ mọ nǹkan tí mo try láti sọ bọ̀ ẹ wò ó torí mi gan ò tiẹ̀ mọ bó ṣe bí bàbá yẹn gan ṣe tó ọ̀ǹtì ìgbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ pé Ọlọ́run tiẹ̀ ti gbé kọjá gbogbo level tá a wà yìí bọ̀ ẹ wo level tó fi ra ẹ̀ sí ó dára ẹ̀ padà sí level àwa tá à ń wojú Ọlọ́run ó kóra ẹ̀ sí level wa gbogbo àwọn gúrùpù wa tó ń wojú Ọlọ́run báyìí tá à ń wojú Ọlọ́run tá a gbójú wa sókè ìsọlódùmarè gbogbo wọn ló ń wá sí ọ̀dọ̀ ẹ̀ tí wọ́n dẹ̀ jọ ń ṣe papọ̀ kò fojú pààyàn kan rẹ́ kò fojú tẹ́ńbẹ́lú èèyàn kan kò ṣe kankan ilé ẹ̀ open ó ṣí ilé ẹ̀ lẹ̀ fún àwọn èèyàn ibi tó tún bẹ́ẹ̀ tó tún ní ọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe ó tún lọ sí ọ̀dọ̀ àwọn bàbá wa ní òde ìbíní ó lọ síbẹ̀ ó lọ rí gbogbo àwọn bàbá wọn gbogbo wọn pátá ni wọ́n gbèrú kẹ̀rẹ̀ sórí ẹ̀ tí wọ́n ṣe àdúrà fún tí wọ́n wúre fún kí là ń gbìyànjú láti sọ ni pé a rí i pé bóyá ìdí náà sábàbí nìyẹn tí Ọlọ́run fi jẹ́ kí nǹkan tó máa ṣẹlẹ̀ sí tó fi jẹ́ pé ibẹ̀ yẹn ló ṣẹlẹ̀ sí a dẹ̀ rí i pé nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ àwọn ọba wa ní ọ̀hún wọ́n ṣe ìpàdé a rí gbogbo kinní tí wọ́n lọ bá olórí orílẹ̀-èdè ipe wọn ò gbọ́dọ̀ gbé padà sí Nàìjíríà kí wọ́n dẹ̀ fún ní ààbò tó péye ipe ọmọ àwọn ni so ẹ̀yin ọba tẹ́ ẹ wà ní Nàìjíríà lénìí ó dùn mí gan o ó dùn mí torí pé ó dà pé ẹ̀yin ọba ẹ ò ríra yín rárá bóyá peanut tẹ́ ń gbà àbí contract tẹ́ ń gbà lọ́wọ́ àwọn government ṣe ẹ ronú pé tẹ́ bá kú tán tẹ́ bá kú ẹ mọ̀ pé ní ilẹ̀ káàárọ̀ ajíire tí ọba bá kú kò ń ṣàrólé ló ń jọba àrólé tó wáyé pé ayé ìgbà tó yà bóyá ìgbà táwọn ọmọ ò tí ì pọ̀ òun làrólé ń jọba kò sí àrólé kì í jọba ìdí ló ń jọba so kí ni mo try láti sọ ni pé
àwọn ọmọ tẹ bí sílẹ̀ ńkọ́ bàbá ṣe bí bàbá o ẹjọ́ ò ṣe bí bàbá rárá. ìjọ irú negotiation wo ni a fẹ́ lọ bá ìjọba Nàìjíríà ṣe? Negotiation wo ni àwọn èèyàn wá fẹ́ lọ bá ìjọba Nàìjíríà ṣe? ńgbà tó jẹ́ pé gbogbo nǹkan tí à ń sọ yìí wípé a fẹ́ dá dúró ó ti wà lákọsílẹ̀. tá a bá ń rò pé àní pín kò síjọ́ tá ò ní pín nǹkan tí mo tẹ́kàn ń rò bẹ́ẹ̀ ni a máa pín torí nǹkan tọ́lọ́hun ò bá dá tó bá jẹ́ èèyàn ló so pọ̀ ẹ rí i pé ó máa pín. ẹ máa rí i pé márèèjì míì gan ọkùnrin àtobìnrin kìnnìkan wọ́n máa pín gbẹ̀yìn náà ni. bẹ́ẹ̀ ni márèèjì tọ́lọ́hun ò lọ́wọ́ sí tí ẹ ṣáàfi tipátipá tẹ́ ẹ fẹ́ ra yín kò sí nǹkan tó kán mú kándù kò sí bọ́n ṣe kán so pọ̀ kán rí mọ́lẹ̀ kán ṣe gbogbo ẹ̀ ìgbẹ̀yìn àbí kán dì wọ́n pọ̀ kán so wọ́n pọ̀ kán ṣe tipátipá ẹ rí pé ìgbẹ̀yìn àdá ni wọ́n máa yọ síra wọn gbẹ̀yìn tí wọ́n máa sọ pé wọ́n fẹ́ ra wọn mọ́. so bẹ́ẹ̀ náà lọ ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí lénìí kò dẹ̀ síjọ́ tí èdè wa lè yéra wa láéláé despite pé wọ́n unify wa pẹ̀lú ẹ̀sìn kan náà pé tán bá ti unify wa pẹ̀lú ẹ̀sìn pé bóyá a máa lè jọ ṣe kò ṣeé ṣe a lè jọ ṣe. olóyè ò kì í ṣe criminal, he is not a criminal. mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run olóòótọ́ ò kì í kú sí ipò ìkà, olóòótọ́ kò ń kú sípò ìkà. bẹ́ẹ̀ ni olóyè kò lè kú sínú ìkà. Ọlọ́run tó gbé dìde fún wa the Lord nínú àánú ẹ̀ Olódùmarè is gonna vindicate him. yes Ọlọ́run máa dá wọn láre, Ọlọ́run á dá olóyè láre. ẹ̀yin ọba káàárọ̀, ẹ̀yin ọba mo sọ pé ọba Yorùbá yàtọ̀ sí ọmọlúàbí o. ẹ̀yin ọba wa ó dà pé kẹ́ lọ kọ́ ifá, kẹ́ lọ wo ìyà tí àwọn ọba tí ò ṣe dáadáa, àwọn ọba ẹ̀yìn nígbà tí wọ́n ò ṣe dáadáa, àwọn ọba tó balẹ̀ jẹ́ ìgbà tí wọ́n kú tán tí wọ́n dé ọ̀dọ̀ Olódùmarè punishment ńlá ni wọ́n lọ gbà. ó kàn dùn mí pé mi ti rí kinní yẹn lé mi ní mẹ́sẹ̀gì ẹ̀ lọ́wọ́ bá play voice yẹn kẹ́ gbọ́ bọ́n ṣe kí fáyẹn punishment náà lọ gbà. wọn ò rọ́gbà ìtẹ̀rọ̀wọ̀ tó jẹ́ pé inú oòrùn náà wà. ẹlòmíì wọn ló kúnlẹ̀ ibi tó kúnlẹ̀ sí báyìí nínú ọgbà ní òde ọ̀run wọn ni wọ́n tún gbé ó kúnlẹ̀ ó káwọ́ sókè tó wọ́n gbókúta ńlá sórí ẹ̀ ni òjò ń pa níbẹ̀ ní kò wọ́gbà ìtẹ̀rọ̀ torí pé kò ṣe ẹ̀yìn àwọn bàbá ẹ̀ dáadáa, because gọ́ọ̀mẹ̀ntì ò kì í ṣèjọba. tẹ bá ń pè wọ́n níjọba gan is rubbish. ṣé ọba ni wọ́n ṣán ládé ni? wọn ò ń ṣèjọba náà. ìjọba àfipá darí ẹni ni ó yẹ ká pè wọ́n. wọn ò ń ṣèjọba because àfipá wọ́n take over lórí yín, wọ́n control yín. ìjọba àfipá darí ẹni ni government. UK ló níjọba torí queen ni olórí. UK government ó níjọba, olórí ni. America wọn ò lọ́ba, they are politicians. UK báyìí ọba wà ń bí, so ìjọba ni wọ́n ṣe ní UK. ṣe rí pé UK wà òkè, kò sí ìjọba Nàìjíríà. òun ni Nàìjíríà ò ṣe ní progress, kò sí ìjọba ń bẹ̀, that's why. so tẹ bá ń pe àwọn gọ́ọ̀mẹ̀ntì níjọba gan ẹ tún fún wọn ní ẹ fún wọn ní kinní ni ẹ fún wọn ní star. wọn ń ṣèjọba. ìjọ ọba wo ni ibo náà ti fún ìpẹ̀bí wo náà gbé wọn lọ? wọ́n ń ṣèjọba náà. ìjọ àwọn afipá darí ẹni. yes ìjọ àwọn afipá. so they are colonial agent ni wọ́n túmọ̀ colonization nìyẹn. colonial agent ni wọ́n. afipá darí ẹni colonial agent ni wọ́n. so ẹ lọ kàtàn Amẹ́ríkà lọ́ba tẹ́lẹ̀ wọ́n eradicate gbogbo àwọn Red Indies wọ́n jọba ń bẹ̀ tẹ́lẹ̀ o, wọ́n jọba rí bẹ́ẹ̀ o, wọ́n pa gbogbo ọba wọn rẹ́ ni o. gbogbo yẹn lolóyè ń jà fún yín o pé tó bá dé stage kan wọ́n máa pa gbogbo yín rẹ́. yes àwọn Red Indies ẹ lọ kàtàn wọn náà kó tó di pé wọ́n lọ kọ́ńkà wọn. nígbà tí wọ́n discover America wọ́n lọ kọ́ńkà America ni because àwọn èèyàn ń gbé ń bẹ̀. wọ́n ní ọba, go and check their history. kíní ọba ni wọ́n ń jẹ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọba ni wọ́n ń jẹ níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọba ló ń darí wọn. so ìgbà tí wọ́n kọ́ńkà wọn tán tí wọ́n gbàgbára lọ́wọ́ wọn tán lénìí àwọn gan ò lẹ́nu ọ̀rọ̀ mọ́. àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí.
tó bá dé ní Àdògìgì. Ẹ jọ̀ọ́ gbogbo wa ẹ jẹ́ ká stand pẹ̀lú bàbá wa olóyè Ìgbòho. Ẹ má jẹ́ ká wo side àwọn bàbá yẹn mọ́. Ẹ jẹ́ ká wo, mo ti sọ ńgbà kan mo ṣe ní show mi, mo ní Ọlọ́run náà ń pè ní olùgbèjà ọmọ òrukàn, àwa ní ọmọ òrukàn, torí pé àwọn orúnmọlẹ̀ ti lọ, àwọn òbí wa ò sí láyé mọ́, àwọn tó dẹ̀ ní kó look after wa wọn ò ṣòbí, a ò ní bàbá, a ò ní ìyá, so àwọn Olódùmarè dẹ̀ ni òun ni bàbá fún àwọn aláìní bàbá àti aláìní ìyá, so àwọn tó dẹ̀ jẹ́ bàbá ńlá bàbá wa wọ́n ti lọ, àtàwọn ìyá ńlá ìyá láti lọ, so ẹni tó jẹ́ bàbá ńlá wa oníkẹ́jẹ́ kí gbogbo wa gbójú wa sí. In fact òyìnbó àwọn òyìnbó ayé àtijọ́ ti yàtọ̀ sóyìnbó sí. Tó bá jẹ́ ìran òyìnbó ni olóyè yìí wà, ọ̀ kó jẹ́ pé England lolóyè ń gbé, tọ́lọ́run fún ní mythical power yìí. Ẹ̀rí nǹkan tó ń sọ àwọn fẹ́rà gbogbo àwọn èèyàn wa, tó àwọn athlete wa, àwọn tó ń discover pé wọ́n ní gift, ẹ̀rí nǹkan tó ń sọ wọ́n dà ní, àbí ẹ̀rí nǹkan tó ń sọ gbogbo wọn dà ní. Ṣe làwọn òyìnbó á máa bọ olóyè Ìgbòho? Bẹ́ẹ̀ ni, eléyìí tí àwọn ọba wa fi ń jẹ lẹ́sẹ̀ yẹn ṣe náà máa bọ́. Ẹ̀yin ọba yín wa, ẹ lọ rethink, go and rethink, torí ìkànnì títí wa ìkànnì wọn ní ká máa advice ni, wọ́n ní kì í ṣe ìkànnì ká ti lè sọ̀rọ̀. Ẹ lọ rethink, go and rethink. Ẹ̀yin ọba káàárọ̀ oòjíire pé wọ́n ní ẹ ṣayé èrè o, ẹ lọ rò ó, yes, Ọlọ́run wà lẹ́yìn Ìgbòho, òun náà ní ẹni tọ́lọ́run dẹ̀ yàn fún wa nìyẹn. Ẹ̀yin ọba and you must acknowledge your own prophet, acknowledge him.